Asúré tètè kò ní kọjá ilé, arìnrìn gbẹ̀nẹ̀ kò má ní ìṣúná. Asúré tètè kò ní kọjá ilé, arìnrìn gbẹ̀nẹ̀ kò má ní ìṣúná. Iṣẹ́ òkúkú rere ṣẹ́, ọmọ Ádámọ̀ ló ṣokùnfà. Mo fẹ́ dógún, mo fẹ́ dọ́gbọ̀n, ilé ayé ló mọ̀. Sàn láàrin ajé ni mo ní pẹ́ pọ̀rọ̀. Ìró aláǹgbá kò jọ tọ̀ ní. Olójú kan kò kí ń mọ yìí Ọlọ́run. Àfi tí tó kù bá yọ̀bọ̀. Àmín o. Ọwọ́ lọ́lọ́run ṣeré tó tó yìí fún. Ọpẹ́ tọ́ sí Jésù. Bẹ́ẹ̀ni. Ìyàwó mi. Àṣé ìwọ lè mọ dákọ̀ Ọlọ́run. Nígbà mi sọ fún ọ pé Ọlọ́run lè yàn dúró tì ọmọ bá mi jiyàn. Ìgbà yẹn nìyẹn. Ìgbà yẹn ni kí ni. Ìyẹn jẹ́ ti lọ ọkọ mi. Ẹ kó ire sa o. Àánú mi dùn. Sórí gbogbo ohun tí èèyàn bá fẹ́ ṣe láyé Ọlọ́run ni èèyàn fi ilẹ̀ fún kó bá yàn ṣe. Mo rántí ẹbí wọ̀ rè, mo rántí gbà wọn. Ọ̀rẹ́ mi, bóò ni? Wo, wá dúpẹ́ o. Owó tibí tá a jọ sọ́ńkọ́. Tibí o. Owó tó kó fún mi tó ní tó bá ti tà díẹ̀. Owó kí ni? Mi ò lówó kankan lọ́wọ́. Bó tiẹ̀ ṣe pé dàjì inú iye tó ló fẹ́ fún mi, bó tiẹ̀ jẹ́ èyí tí ó tó mi wọkọ̀ lọ bí tí mò ń lọ. Gbogbo owó mi ni mo ti kó fún ẹlẹ́ran tí mo gba àwọn ẹran lọ́wọ́ ẹ̀ sìn. Ó ṣe lè kó gbogbo owó fẹ́ lẹ́ran, kò yẹ kó kó gbogbo ẹ̀ kalẹ̀. Ṣowó náà bó lẹ́yìn obìnrin tẹ̀ tí máa ń ṣe báyìí gan. Wá ìwọ náà mọ̀ pé ibi tí mò ń lọ, ibi tí ọ̀yọ́ owó fáwa méjèèjì náà tún ni. Wo tí máa wọlé tí máa ṣèrè máa fún ẹ, máa wọnú ṣọ́ọ̀bù. Èmi ò láìkí ẹ o. Ẹ sì mọ tírìtì èèyàn bíi pé kò ń ṣe pé àjọ mọ̀ sí okòwò náà ni. Bó ni ibi tí mo láǹ lọ ń rọlẹ̀. Níbo ni? Ṣọ́ọ̀ṣì, revival ṣọ́ọ̀ṣì wa. Ní ṣọ́ọ̀ṣì. Mi ò bẹ lọ ṣọ́ọ̀ṣì kankan. Ọmọbìnrin ò sì dákun kọ́ mọ́ bà tèmi jẹ́. Ṣé bí káfọ̀ tún wẹ òsì káfọ̀ sì wẹ ọ̀tún náà lọ́wọ́ fi mọ́? Ṣé bí kémi ìdẹ́jọ́ kó àdúrà bá kó bogun tí ń jà wáyé náà lọ́lọ́run ṣe tètè gbàdúrà wa. Jáde lọ nísìn owó tí bí kò mú dèmí tó bá sì dìrọ̀lẹ́ àjọ ń lọ ṣọ́ọ̀ṣì. Wo má yọ mí lẹ́nu mo ṣe jókòó ìwọ nǹkan tí mo rò. Wo tọ́jú owó òǹdè mi kí n bá ń lẹ̀ kó o sì múra à ń lọ ṣọ́ọ̀ṣì lálẹ́ lórí ìyàwó mi. Èyí tó ṣe pàtàkì tó jó òótọ́ ọ̀rọ̀ ń bẹ́ẹ̀ ni pé Bíbélì náà sọ̀rọ̀ ó ní aṣiwèrè wílé ọkàn rẹ̀ pé kò sí Ọlọ́run. Gbogbo eléyìí tí ó ń ṣẹlẹ̀ sí wa yìí ògo Ọlọ́run ni. Bẹ́ẹ̀ni ògo Ọlọ́run fara hàn o. I'm so happy for you. Ọlọ́run wa ní fìrí ilé ìṣàṣe. Àmín o, àmín o, àmín o, àmín o. Àmín. Kọ́kọ́ tí yóò yẹ kó bá àǹtí rẹ̀ sọ tèmi fẹ́ ṣe nísìn obìnrin tuntun mo fẹ́ kó wọlé ìwà kó wá sí kejì. Ọwọ́ ẹ̀rọ ọkọ mi ọwọ́ ẹ̀rọ lójó ìbádé. Mr. Lárẹ̀wájú ṣe rí ọ̀rọ̀ nípa ètò tí mo bá ń sọ látẹ̀kọ́ original ni yes mi ì dẹ̀ fẹ́ kẹ́ doubt me at all ẹ mọ̀ pé mi àti yóò ṣẹjọ́ ń ṣiṣẹ́ fine ṣùgbọ́n eléyìí tí mo kó wá yìí original ni fọkànbalẹ̀ kò sí problem. Mr. Shakiru yes sir. gbọ̀rọ̀ tẹ́ ń sọ pátápátá kò sí tí ó yé mi nù gbogbo ẹ̀ ṣé ó ti yé yín actually no àṣẹ̀ṣẹ̀ jọ ń ṣe business àmọ́ nǹkan tí mo kàn fẹ́ jẹ́ kó yé yín ọ̀rọ̀ tẹ́ ń sọ ni pé ẹni ibẹ̀ ẹ̀ da ìtọ̀pìn ẹ̀ wà okay
àmọ́ ṣé ẹ bá mi wo àwọn nǹkan kan ṣá torí kò ní dá kí n dáwọ́ lé tán kí n máa gbọ́ pé ilẹ̀ family ni ti bàbá kinní kan a máa gbóyà kinní kan ẹ̀wọ̀n kò ní wà parí. No kò sí nǹkan tó jọ bẹ́ẹ̀ o no kò sí family kan tó rẹ́dí àti yọjú o níbo ni ẹ wo ẹ jẹ́ kí n sòótọ́ kan fún yín sà ṣe rí ilẹ̀ tá à ń sọ̀rọ̀ nípa ẹ̀ yìí this particular hilltop tá à ń sọ nípa ẹ̀ yìí oh my god ẹni tó ní gangan òun ló kó dọ́kúmẹ̀ntì yẹn fún mi òun ló fi èmi náà lọ́kàn balẹ̀ wípé original òun ni dọ́kúmẹ̀ntì yẹn no kò sẹ́nìbọ̀ tó rẹ́dí àti yọjú níbo kò sí nǹkan tó jọ sà. okay well oh nice ṣé ní kankan tó wà tí mo tún fẹ́ béèrè lọ́wọ́ yín again ṣé o ti yé mi ní fẹ́ kó dàbí kí n máa dí pẹ̀lú property tó yẹ kó máa wà ní kọ̀rọ̀ tó máa jẹ́ hideout ló máa wà ṣe get kó máa jẹ́ pé bí ẹ̀yin òde ìlú ló máa lọ wà ṣé o ti yé yín tàbí inú gbó ìkejì bẹ̀ tún ni pé kó máa lọ jẹ́ pé accusation area ni ṣé o ti yé yín so àwọn nǹkan tí mo kàn tún wò láwọn apá ibìkan bẹ́ẹ̀ ni. ṣàṣẹ́rí gbogbo àlàyé yìí pátá kò sí tí ó yé mi. okay. ẹ sà ní tí mo kọ́kọ́ fẹ́ kẹ́ dìmú rè sà ó yẹ kẹ́ mọ̀ wípé kì í ṣe àkọ́kọ́ rè tí mo fẹ́ bá ń deal. okay. kì í ṣe àkọ́kọ́ rè tí màá ní properties tí màá wò pé mo fẹ́ tà jáde tí kì í ṣọ̀dọ̀ yín ni màá gbé wá. yes mo dẹ̀ believe pé gbogbo àtàfi jọ ń ṣe àwọn nǹkan yìí ó yẹ kẹ́ iná mọ̀ wípé àwọn tó tọ́ àtẹ̀yìn tó yẹ lèmi fúnra mi máa ń ṣe torí mi ò fẹ́ nǹkan tó máa borúkọ mi jẹ́. ṣe rí hilltop properties tá à ń sọ̀rọ̀ nípa èyí sà ilẹ̀ yẹn ibi alówólé mẹ́rin ló wà sá. okay. yes ṣe rí tẹ bá wá dé ibẹ̀ yẹn ẹ rí wípé ẹgbẹ́ títì gogogogogo ló wà tó fojú hàn kò sí nǹkan tó ń jọmọ́ inú gbó no and apart from that sir ṣe rí tí wọ́n bá ti bá ọwọ́ òsì wọlé lọ sórí site yẹn wọ́n ti kọ́ a very beautiful police station kan síbẹ̀ tó make sense gan and tí wọ́n bá ní kó ń keep right yẹn náà filling station wà ń bẹ̀ ilé epo tí a bá tún move síwájú another filling station tó ti wà ń bẹ̀ tó ti kọ́ síbẹ̀ tó ti balance táwọn ẹ̀dẹ̀ ti ń patronize wọn the fact is this ẹni tí ó kọ́ ilé epo àti àwọn tó ń arrange bí wọ́n ṣe kọ́ police station síbẹ̀ definitely ó yẹ ká jọ mọ̀ wípé tó bá jẹ́ pé accusation area ni wọn ò ní gbìyànjú àti dánwò tó bá jẹ́ inú igbó ló wà ní wọn ò ní gbìyànjú àti kọ́ àwọn nǹkan yẹn síbẹ̀ so ẹ fọkàn yín balẹ̀ ẹ̀gbẹ́ títì ló wà ìta ló wà ń tẹ́ máa rí tínú yín máa dùn tẹ́ bá ti débẹ̀ sà so bí ẹ ṣe jẹ́ nìyẹn sà. mo gbọ́ nǹkan tẹ́ sọ. yes sir. àmọ́ màá fẹ́ kẹ́ ẹ ṣiṣẹ́ sùúrù fún mi fúngbà díẹ̀ bóyá tó bá di ọ̀la àbọ̀túnla màá ní kí secretary mi àti pa mi ìkan nínú wọn kàn lọ verify gbogbo bíbẹ̀ yẹn bá ṣe rí tán bá ti wá dé tí mo lè rí pé ó jẹ́ ẹ̀níhùn ẹ fọkàn balẹ̀ màá yí tu check fún yín. nǹkan yóò ní bàjẹ́ lágbára Ọlọ́run bá iléeṣẹ́ yín ò ní bàjẹ́ lágbára Ọlọ́run bá ọwọ́ ìbàjẹ́ ò ní kan iléeṣẹ́ yín ṣe rí ẹ bá jẹ́ kí n tọ̀ yín sá kí ní properties ní ìgbà 100 times tí mo decide lọ́kàn mi pé mo fẹ́ tà kò síbi méjì tí mo ń gbé lọ ọ̀dọ̀ yín ni o ẹ gbà mí sọ fún yín kò dẹ̀ sí nǹkan tó fà bí kò ṣe 10% tẹ́ kí n máa ń fi jẹ mí níyà. ṣé ọ̀pẹ́ tó bá ti ń ṣe ń di pẹpẹ ó gbọ́dọ̀ jẹ́ ń di pẹpẹ. bó ṣe rí gangan nìyẹn sà so inú yín máa ń dùn lọ́pọ̀lọpọ̀ tí n bá ti gbéṣẹ́ wá síbí because ẹ máa ń gbìyànjú gan o Ọlọ́run á dẹ̀ máa ràn yín lọ́wọ́. àmín. Ọlọ́run máa wà pẹ̀lú yín nǹkan ò ní ṣe yín lágbára Ọlọ́run bá iléeṣẹ́ á tó máa gbòòrò sí ẹ wá jẹ́ kí n sọ kọ̀ọ̀kan fún yín sà ṣe rí kò sí bí wọ́n ṣe fẹ́ rìn ilé ayé torí ẹ̀ ò ní mì oríṣiríṣi làwa náà ń gbọ́ a ò dẹ̀ ń ṣọmọdé wọ́n ń sọ lọ́tún wọ́n ń sọ lọ́sì oríṣiríṣi àti ẹ̀mọ́ bó ṣe jẹ́ ẹ sà ohun tó bá wà lẹ́nu kó fẹ́nu ẹ̀ sọ o òótọ́ tó wà ń bẹ̀ ni pé tọ́lọ́n bá ti sọ pé kéèyàn máa gòkè díẹ̀díẹ̀ kó owó máa tẹ̀lé àwọn èèyàn máa sọ ohun tó wù wọ́n ṣùgbọ́n kò sí gbogbo ohunkóhun yòówù tí wọ́n bá sọ ní tó kù díẹ̀ káàtó nínú ọ̀rọ̀ yín ẹ̀yin lè máa borí wọn lágbára Ọlọ́run bá. ẹ ṣe gómìn sá. ẹ ṣe you are welcome. thank you very much sir. ẹ ṣe àdúgbò sá ẹ ṣe gbọ́ sá ẹ kò sí problem. màá make sure pé mo kó dọ́kúmẹ́ntì mi. ẹ pè mí tó bá yẹ. kò sọ. mo kí bí mo ṣe máa ń ṣe ní ọlọ́dún bá sọ pé ìrìn kẹ́ni kò ṣe kẹ́ni kò ṣe ní ṣe rí Mr. Agbóyèga tẹ̀wọ̀n yìí lẹ́yìn bá ṣiṣẹ́ takuntakun ẹ̀yẹ káyé owó tẹ́ bá ní ká fojú wo nínú ọdún tá a wà yìí láti láti sọ́dún ẹ̀ tó bá ń ta ló gbìyànjú ká máa gbóríyìn fún ìdájọ́ Mr. Agbóyèga. ní báyìí tí ẹ bá ṣàkíyèsí níta ẹ máa rí pencil light Camry kan níbẹ̀ ti Mr. Agbóyèga ni. Agbóyèga ṣe ṣe bí ọmọ kékeré.
ṣé wá nìkan tó ń ṣẹlẹ̀ òun ni pé ìwọ̀n iṣẹ́ tó ṣe ní ó ń jèrè ẹ̀ o iṣẹ́ tí Mr. Gboyega ṣe òun ló ń jèrè ẹ̀ tẹ́yìn náà bá ṣe takuntakun jù báyìí lọ ní ọdún tó ń bọ̀ ó ṣe ṣe kẹ́yìn kan ṣe kíni kẹ́ ẹ gbà tó jù báyìí lọ ó lè jẹ́ pé ilé lẹ́yìn máa gbà ó jẹ́ bàbá náà ìlànà máa kọ́lé sí fún yín so Mr. Gboyega congratulations. ẹ sá ṣe rí kinní ìlú sá teamwork ni gbogbo àná lájọ ṣe iṣẹ́ ìsá. mo bí ẹni tó ṣe lóòótọ́ but ó ìkọ́ jura wọn lọ. ẹ mọ̀ wọ́n tó ṣẹlẹ̀ ṣé ní tí n bá sọ fún ìyàwó mi lé inú ẹ̀ máa dùn dídì ọlọ́run má jẹ́ kó ṣe àdúrà ṣe tó ló sì máa sọ fún mi tipẹ́tipẹ́ pé ọ̀gá gidi mo ní sáà mo sọ fún yín bí tí mo ṣe tẹ́lẹ̀ sáà 10 years mo lò wọn ò ní kí sálárì mi wọ́n tún lé mi kúrò. o ṣe bí ọ̀dọ́ tèmi mi báyìí Yorùbá sọ wọn ní pé yìnyín kẹ́ni kó ṣe mí. ẹ má wà bọ́ọ̀lù wọn á promise mi sá ṣe rí iléeṣẹ́ yìí ẹ tí ì rí ọkàn ọ̀gá ọ tó bá máa fi di next year gbogbo alẹ́ máa kọ́lé Ọláréwájú ọmọ Arísẹ́gi ṣògo ni gbogbo ọ̀rọ̀ tí mo ti fi gbogbo ọjọ́ ayé mi kó òun ni mo gbé wá fún ọ lénìí láti wákàtí kí o máa ṣe àkóso gbogbo dúkìá tí mo ní. káàbọ̀ kúrìn kú ọmọkùnrin ṣe ẹni báyìí ọ wà lọ rọ̀ mọ́gì gbàgbé ó dìgbà. ìwọ tó gbé tiẹ̀ wá lọ́sẹ̀ yìí bẹ́ẹ̀ tí mo gbé wá bá ìgbẹ́ Ọláréwájú ọmọ Arísẹ́gi ṣògo nínú tèmi wọn fi fẹ́ lálé ayé tọrọ bí wọn lé kan yóò tún wọn lé síwájú sí Ọláréwájú ọmọ Arísẹ́gi ṣògo ni dédé mo fi ọjọ́ orí ayé mi kójọ rèé o ó di tiẹ̀ lẹ́yìn báyìí kó má lò ó. káàbọ̀ kúrìn kú ọmọkùnrin ṣe kú iṣẹ́ takuntakun tó gbé ilé ayé ṣe ní báyìí o ọ wà máa lọ báyìí ó lọ rọ̀ mọ́gì gbàgbé ó dìgbà o. èmi Ọláréwájú ọmọ Arísẹ́gi ṣògo ni bẹ́ẹ̀ tí mo máa wá ní èmi lẹ́sìn mọ̀ bá olówó kú ń lù yìí gbogbo ohun tẹ́ ẹ bá fi gbèsè ayé yìí kó jọ tèmi ni ó mọ̀ jẹ́ ẹ̀yin tó ti wá tèmi nù gbogbo ojú àlàmísì báyìí kí n mọ gbàlejò kí n mọ ṣubú sínú dúkìá ni yóò mọ ọdún yìí ṣe. àsúré tètè kò ní kọjá ilé arìnrìn pẹ̀lẹ́ kò má ní ìṣúná. ilé wà mí báyìí gan o àwọn rúùmù ẹ̀dẹ̀ tóbi dáadáa. rúùmù nìkan ló ń sọ o ò rí sitin rúùmù ẹ bí èèyàn ogójì fẹ́ jókòó ńbẹ̀ lẹ́ẹ̀kan náà papọ̀ kò sí wàhálà so òtítọ́rí náà ìjáfara léwu o. in fact àwọn pálọ̀ yẹn gan tóbi dáadáa tó ti àwọn adúmọ̀ mi ni pé ilé yìí wà ní good location in fact mo ń dá yín lójú pé wọ́n tẹ̀sí gbé fún aláfíà property and co níṣòro pẹ̀lú wa within 2 weeks a máa tàbí báyìí mo assure yín. 2 weeks. àmọ́ tá ìṣòro méjì tá a wá ní ni pé báwọn làwọn tó wà nílé ṣe fẹ́ jáde. ààyè ò le sórí ńgbà tí àbúrò mi tó ní ilé ìgangan tó ti kú láti wá fún wọn wè àmọ́ ńgbà tá a rò pé kò tí ìyá tá a fẹ́ tà kí wọ́n sì máa gbé bẹ̀ básìkò bá ti tó àjẹ́ kí wọ́n gbọ́ kódà gan kó jẹ́jọ́ mẹ́ta la fún wọn kó jọ́sẹ̀ kan wọ́n ṣetán láti lọ. ẹlẹ́ẹ̀kejì ni pé tá a fi máa ń fàjà tó máa ń fàjà wa jù nínú iṣẹ́ wa ni pé 10% wọ gbọ́dọ̀ di o. 10% pọ̀ ẹ ṣe ní 7%. ọ̀rẹ́ mi wá yẹn àmọ́ àti tàbí tẹ́lẹ̀ pé ọwọ́ ìnìkọ̀lá máa gbà àwọn tó fẹ́ ra yẹn ó lè má fò wá. 7% ní kẹjẹ àṣẹ ẹpẹ̀lẹ́ o ẹpẹ̀lẹ́ how are you ẹpẹ̀lẹ́ o how are you. ẹ má bínú sá. àmọ́ bóyá lára àwọn tenant tó wà nílé ní sàyẹ́ má bínú sá. ṣé kìí ṣe pé ẹ fẹ́ gbalé fúláàtì ẹ̀yìn yẹn àfi rẹ́ǹtì mọ́ àsìkò tá a fẹ́ fi rẹ́ǹtì ó ti kọjá má bínú Súnkànmí property mo fi tó létí lóòótọ́ mo ní mo fẹ́ kó bá mi wá èèyàn síbí nígbà tó dẹ̀ ń ṣe lábaraba tí ò yọjú lẹ́yìn tí ò yọjú lọ́la mo bá yà gbàgbé ẹ̀ ni mo ṣe wá pè wọ́ ṣé àtọ̀dọ̀ Súnkànmí lẹ ti wá.
ok láti ọ̀dọ̀ Ọlárẹ̀wájú properties làwa ti wá. Ọlárẹ̀wájú property kò sí èmi ò mọ̀ rí kò sí ní tẹ́ni ṣe ń bì. àwa ni wọ́n ta ilé ìfún nígbà tí wọ́n máa kú bóyá bíi 6 months ago. yes àbúrò mi tó nílé ó ti kú oṣù mẹ́fà sẹ́yìn fine èmi dẹ̀ ní ẹ̀gbọ́n ẹ̀ tí wọ́n ní kí n mójútó gbogbo àti ta gbogbo property ẹ̀. excuse me. kí ló fẹ́ sọ. àti ọ̀dọ̀ Ọlárẹ̀wájú properties láti wá kò dẹ̀ sẹ́ni tí ò mọ̀ wá káàkiri àgbáyé so tí anything bá rí yín lójú ẹ lè wá sí company wa kí wá kọ́ fún wa. tẹ̀lé yín lọ ẹ wọ bí ẹ má lọ fún èèyàn lọ́rùn. ẹ wo oríṣiríṣi system lẹ́yìn fọwọ́ náà ẹ máa ń lò ìdá ẹgbẹ́ bá yìí ò jẹ́ o kò lè jẹ́ ń bì yìí o. àwọn máa ń tẹ́ bá bá adó fìdí wa kẹ́yìn gan wa fojú ara rí everything written document ó wà láàrin àwọn méjì. ẹ dẹ̀ ṣọ́ọ̀bù dọ́kúmẹ́ntì wà lọ́wọ́ yín. bẹ́ẹ̀ni sá. Ayíǹde ò ní ṣe nǹkan láyè kí n má mọ̀ sí kí ló ṣe fẹ́ ta property fún yín document tó dẹ̀ máa sáyẹ̀nsì láì jẹ́ kí n mọ̀ no irọ́ ni no irọ́ ni. bọ̀ ṣiṣẹ́ tẹ wá fún mi ṣe mi ṣe irúṣẹ́ báyìí o ẹ mọ̀ kọ́ ti gbélé agent mi lẹ́wà ń dà mí láàmú ẹ má rí pé ṣe verification kẹ́tọ́ wá sí company tiwa o. ẹ kọ́ ọ́ láyé dáadé. abẹ́ máa kú sí ọ̀dùn wọn sọ́sá. ọ̀tẹ̀ ẹ̀sọ́ mi fẹ́ ti gbélé agent mi náà. ẹ máa dà wọn lóyún rọ wọn pa. ẹ kàn waste time mi ni mi ò ṣe aláwùsá pàpà tó ń ṣe irúṣẹ́ báyìí náà. bá a bọ bí bá dà wọn lóhùn bá dà wọn lóhùn kó àyàn sí. Tàbí láì wọ mi. Ayíǹde. Dájú kan lọ, àfẹ́yí tó bá gòrí ebè. Tọ́pọ̀ sọ́jà sókè ìyẹn ní gbàngàn. Ibi pẹlẹbẹ ló máa fi rẹ̀lẹ̀ gbẹ̀yàn gbogbo. náà tún ti wọ́n yàn wọ́n wá wò. so mo wá wò pé kò necessary kẹ́ ẹ ṣe sọ pé ẹ tún wá èmi ti rò pé kẹ́kàn béèrè fún account number wa kẹ̀dẹ̀ sanwó síbẹ̀ ni but wá ìkọ̀ọ̀kan náà ni ẹ ti mójú yín tó báyìí ti rí báyìí. ẹ ò mọ nǹkan tó ṣẹlẹ̀ ọ̀rọ̀ ilẹ̀ orí ilẹ̀ ni wọ́n ti máa yanjú ọ̀rọ̀ ilẹ̀ so ọ̀kan tó dẹ̀ jẹ́ ṣòdèrè mi tó ń wò ẹ sanwó sàkáǹtì wa ẹ fún wa ń check èmi ò láìkẹ́ tí n bá fẹ́ fún yàn ní 50 million ó wà tí mi ní ṣòro ẹ̀ ó mọ̀ mí ni mi ṣe gbé alówó ńlẹ̀ agbówórè ní mí ò mọ nǹkan tá a máa ṣe máa pay owó yẹn fún ẹ cash ní níbi tá a wà yìí. ṣe rántí pé ó sì di ending kí àwọn tí ó wà ń bẹ tó kó jáde o. nǹkan kékeré nìyẹn mo ti mọ̀ yẹn tẹ́lẹ̀. ìyẹn bẹ́ẹ̀ dẹ́nlẹ́ yẹn sà so cash yẹn sà mí nílé gbà ń bì máa fún yín ní account number so ẹ lọ san sí account wa ní sà. ọmọdé ń ṣe èlò ni mo fẹ́ fún ẹ tí mo jẹ̀ fẹ́ lọ máa san sàkáǹtì jẹ́ kí n fún ẹ ní ìsìn ká bọ́ sórí ẹ̀yìn nǹkan míì kí fàájì mi tún máa tún lọ. policy tọ̀dọ̀ wa nìyẹn sà àti tẹ́wọ́ gba cash bẹ́ẹ̀. bígí ọmọ kẹ owó Abudami Yusuf how are you? irọ́ o at last ẹ̀yin onísùúrù lọ́lọ́wọ́n bá wà ṣé o mọ̀ pé ká ní mi ṣe sùúrù fáwọn ẹni àní wá géènì láti pẹ́ wà la máa sanwó lẹ́yìn báyìí ó lè tó yẹn orí ilẹ̀ lẹ́wà àwòwòwò ìwọ náà mẹ́gbọ́n ẹ̀ tó o ní ó mọ̀ pé mò ń gbówó rìn ní mi iṣẹ́ gbé alówó ńlé ẹ̀ máa bá yín lórí ilẹ̀ ńbẹ̀ máa sanwó wọn lẹ́sẹ̀kẹsẹ̀ lónìí ni kò ní dọ̀la ra nǹkan fún wọn jẹ́ kí gbogbo wọn bẹ̀rẹ̀ sí gbádùn bẹ́ẹ̀ ọmọ ọ̀kẹ́ owó aláṣẹ Peace Land Hotel ó ṣe àbúrò mi dáadáa ṣeun ẹ ṣáà máa ṣe fàájì máa kàn yín la wọn náà mọ̀ pé tá a fẹ́ ṣe ń bẹ̀ yẹn ó ṣe kókó ilẹ̀ tá a ti wà lórí ẹ̀ láti bí ọdún kan mò ń bọ̀ olúwa máa ṣeun àbúrò wo olúwa ti ṣeun ilẹ̀ kan wà tó jẹ́ pé a ti wà lẹ́nu láti bí ọdún kan ilẹ̀ yẹn náà wá pè mí fún pé kí n wá sanwó ẹ̀ báyìí bó dẹ̀ ṣe ti bọ́ sí i mo lọ sanwó ẹ̀ báyìí ni wo ò ní problem àbúrò ju nǹkan láwa ẹ̀ tó bá máa fi di September kò send account number sórí fóònù mi àmọ́ bá a ṣe máa sanwó títọ́jú ẹ yẹn because màá ti parí gbogbo nǹkan tó bá kù lórí ilẹ̀. kò ní ìdí ẹ má wọrí sà ẹ má kí n tẹ stress yín mọ́
ẹ jẹ́ kí n gba cash nsìn kò sí problems. no ṣòro àwọn yẹn tó ti wà lórí ilẹ̀ yẹn mi gbọ́dọ̀ fílẹ̀ máa lọ sáré san cash fáwọn ni June la ṣe wá September ń bì so máa ti yanjú gbogbo nǹkan tó bá ṣẹlẹ̀ lórí ọ̀rọ̀ ilẹ̀ yẹn. chief no kò ní ìdìsá ẹ má wọrí èmi á gba cash nsìn máa lọ fúnra mi máa lọ bá yín san sí àkáǹtì wa sá. September kò send account number. ṣé ti yẹ má wọrí ẹ̀bẹ̀ mi ni mo sọ bẹ́ẹ̀ fún. káàṣì wà ń bí sí i sáà. má wọrí pa mi wọlé so má wọrí. ayé tẹnu ayé dínú wọn wẹkẹ rẹpẹtẹ orí mi dákun dábọ̀ kó má gbà pòdè kí má ṣe ṣe kí má ṣe mọ̀yà kí má ṣe ṣe àní kí má ṣe mọ̀yà ẹni jí sí. ọ̀tàní ọ̀tàní ọ̀tànídà mo ní ọ̀tànídà àtúndù fọlọ sí dàtọ ọ̀tànídà ọ̀tànídà fẹ afẹ́fẹ́ sórí ìlú. ìwọ ló láríwájú. èmi ló láríwájú. ìwọ ló láríwájú. ìwọ ló láríwájú. èmi tó ń gbọ́n wájú ẹ̀ èmi lè gbọ́ Babátúndé. dúró náà ṣé òun rẹ pé gbogbo èèyàn ló yà pé ló kọ̀ ni. èmi já o mo jẹ́ kutukutu mo ṣe wò mí mo jẹ́ pẹ̀lẹ́ gan o mi ò gbádùn o mo ti sálárò ní o ṣó fẹ́ gbọ́ kí ni àbúrò mi ṣe pé property ẹ̀ lọ́dún ẹ̀ àbúrò mi tó jẹ́ pé nígbà tó wà láyé gbogbo ohun tó ní pátá kò sí ìdí mi ò mọ bó ṣe ṣe ó ṣe wá jẹ́ pé èyí mi láìmọ̀ ló máa sáré property láti òun talé òun tagbá wọ́n bí mi ò tẹ́lẹ̀ yan lọ́bẹ̀rẹ̀ mi káàkiri o lọ́bẹ̀rẹ̀ mi o bẹ̀rẹ̀ mi ní ìjàyè bẹ̀rẹ̀ mi ní ṣàkọ́ kò sẹ́jú ọ̀rọ̀ mi o mo mọ̀ yàn mo lówó mo lóògùn kò sí túnbí lẹ́bí máa yọ̀jà o bẹ́ẹ̀ ṣe wò mí bẹ́ẹ̀ pé ọgbọ́n mo lè pàdé ní ọkọ̀ṣọ́ ẹ fẹ́ kọ́ torí ẹni tó bá fẹ́ gbà jẹ́ lẹ́nu èèyàn ó fẹ́ pààyàn mi kó o tó wá pa mí èmi kọ́ lẹ́yìn àtìpá ẹ̀ kó o tó pa mí màá pẹ́ dànù mo fún ẹ ní ọjọ́ mẹ́ta lẹ́yìn kó o fúnra rẹ̀ wá hand over property àbúrò mi kó o wá hand over ẹ̀lẹ́mi lọ́wọ́ àjẹbẹ́ wàá fi ikú ṣe fàá pẹ́ dànù màá pa ọjọ́ mẹ́ta mo fún ẹ màá pẹ́ dànù tí o sì tó bẹ́ẹ̀ ṣẹlẹ̀ ẹ kìlọ̀ fún àbí ọjọ́ mẹ́ta tó bá kọjá ẹgbẹ́ mi tó. ejò sá ọ̀gá. ẹ yóò gbádùn látàrọ. wítẹ̀rù rẹ̀ ń wo fẹ́ wúdà fẹ́ gbọ́. there is problem. kẹ́hìn there is problem. níbẹ̀ ṣé ẹ gbọ́ ariwo tó lọ lókè ni ní àná náà bọ́ ṣe ń pariwo ni. tàná nìkan ló gbọ́ ẹ̀yin ò tí gbọ́. pé gbẹ́wìrì lọ́jọ́ wa. kẹ́hìn jẹ́ gbẹ́wìrì. olè ló ń jẹ́ bẹ́ẹ̀. olè bẹ́ẹ̀ àmọ́ ṣe bí yà sí. wọ́n ṣe ẹ̀rí páyé yìí ti bàjẹ́ báyìí. olè gidi parawu lọ́jọ́ wa. olórí burúkú rẹ̀ yìí mẹ́tẹ̀ẹ̀ta ibi ìsọkúsọ yẹn ìwí kiri ẹ̀rín ìlú rẹ̀ wọ́n mọ̀ pé gbogbo wọn ìwà nílùú gbogbo wọn pátárì má ti gbọ́ gbogbo wọn ìwí kiri bọ́ọ̀gà bá dẹ̀ ti dé bọ́ọ̀gà bá ti yọjú síta báyìí máa make sure pé gbogbo wọn ẹwì pátárì mo sọ lọ́jọ́ ọ̀gá ẹ̀yin ẹranko burúkú yìí. ọ̀gá mi sà muta oya máa wí lójú let's go ọ̀gá let's go oya máa wí lójú ọ̀gá báyìí. jáde ní so ọ̀rẹ́ wọn so. ẹ ṣí èrè ẹ gbé wọn ní wọn. ọ̀gá mi lọ burúkú yìí. máa lọ ẹ máa lọ. ẹ máa lọ. ọ̀gá ìyá rẹ̀ ń wí òde ẹ̀ látara ìyá ẹ̀ sọ̀rọ̀ yìí ọ̀gá yẹ kò sí wọ́n rẹ̀ kàn ó mo fẹ́ wí pé káàbá ní káwò náà dá epo yìí mo rà ní last time ó dàbẹ̀ ní pé kìíní ìtí ń jẹ́ epo tẹ́fìlì yẹn pọ̀ ju ọ̀gá
ọ̀gá ọ̀gá kò dá sọ̀rọ̀ mi wọn ọ̀gá yé kò sí wúrẹ̀ kan ṣá ọ̀gá ẹ má bínú gbà yẹn ọ̀gá ọ̀gá àwọn tún ṣẹlẹ̀ rẹ pé ẹ pé kí n lọ sí. àsúré tètè kò ní kọjá ilé arìnrìn gbẹ̀nẹ̀ kò má ní ìṣúná. Iṣẹ́ òkúkú rere ṣẹ́ ọmọ ádámọ̀ ló ṣokùnfà mo fẹ́ dógún mo fẹ́ dọ́gbọ̀n ilé ayé ló mọ̀ sàn láàrin ajé ni mo ní pẹ́ kọ̀rọ̀ ìró aláǹgbá kò jọ tọ̀ ní olójú kan kò kí ń mọ̀ yìí ọlọ́run àfi tí tó kù bá yọ̀ bọ́. Àmín o. ọba lọ́lọ́run ṣeré tó tó yìí fún. ọpẹ́ tọ́ sí Jésù. bẹ́ẹ̀ni. ìyàwó mi àṣé wọlé mọ dákọ Ọlọ́run ẹgbẹ́ mi sọ fún ọ pé Ọlọ́run lè yàn dúró tì ọmọ bá mi jiyàn. ìgbà yẹn nìyẹn. ìgbà yẹn ni kí ìyẹn nu. jẹ́ ti lọ kọ́ mi. ẹ kó ire sa o. àánú mi dùn. sórí gbogbo ohun tí èèyàn bá fẹ́ ṣe láyé Ọlọ́run ni èèyàn fi ilẹ̀ fún kó bá yàn ṣe mo rántí ebi wọ̀ rè mo rántí gbà wọ́n. ọ̀rẹ́ mi bóun ni. wo wá dúpẹ́ o. owó tibí tá a jọ sọ ń kọ́. tibí o. owó tó kó fún mi tó ní tó bá ti tà díẹ̀. owó kíni mi ò lówó kankan lọ́wọ́. bó tiẹ̀ ṣe pé dàjì nú iye tó ló fẹ́ fún mi bó tiẹ̀ jẹ́ èyí tí ó tó mi wọkọ̀ lọ bí tí mò ń lọ. gbogbo owó mi ni mo ti kó fún ẹlẹ́ran tí mo gba àwọn ẹran lọ́wọ́ ẹ̀ ń sìn. ó ṣe lè kó gbogbo owó fẹ́ lẹ́ran kò yẹ kó kó gbogbo ẹ̀ kalẹ̀ ṣòwò náà bó lẹ́yìn obìnrin tiẹ̀ ti máa ń ṣe báyìí gan. wá ìwọ náà mọ̀ pé ibi tí mò ń lọ ibi tí ọ̀yọ́ owó fáwa méjèèjì náà tún ni. wo tí máa wọlé tí máa ṣèrè máa fún ẹ máa wọnú ṣọ́ọ̀bù. èmi ò láìkí ẹ o ẹ sì mọ tírìtì èèyàn bíi pé kò ń ṣe pé àjọmọ̀ sí okòwò náà ni bó ni ibi tí mo láǹ ló ń rọlẹ̀. níbo ni. ṣọ́ọ̀ṣì revival ṣọ́ọ̀ṣì wa. ní ṣọ́ọ̀ṣì èmi ò bẹ lọ ṣọ́ọ̀ṣì kankan. ọmọbìnrin ò sì dákun kọ́ mọ́ bà tèmi jẹ́ ṣé bí káfọ̀ tún wẹ òsì káfọ̀ sì wẹ ọ̀tún náà lọ́wọ́ fi mọ́ ṣé bí kémi ìdẹ́jọ́ kó àdúrà bá kó bogun tí ń jà wáyé náà lọ́lọ́. mo bẹ̀ẹ̀ olóògbà ní wàhálà tá a jọ ṣe ládùúrú gbogbo fìtìnátì ládùúrú gbogbo wàhálà ládùúrú gbogbo ọ̀rọ̀ òbí tí mo ṣe lórí àbúrò mi tó fi kó gbogbo ọ̀rọ̀ ẹ̀jọ́ ká wá wípé ìwọ ọkàn ló jókòó síbi kan ló wàá jẹ ọlá àbúrò mi mọ́ mi lá kí ni wàhálà mi fẹ́ já sí. mo wí ló ń kúkúrú mo wí ń gígùn olóòní gbọ́ mo bẹ́ẹ̀ sọ níbù mo bẹ́ẹ̀ sọ lóòrò mo pè ọ́ ní kọ̀kọ̀ mo pè ọ́ ní bàbá mo wá pọ̀rọ̀ ilé-ìwé olaronú ẹ kò burú bọ́bá náà ò ní gbà lẹ́dọ̀ ó gbà líle ẹbí o sì wà láyé ń lòún rí ẹjọ́ bá mi rò ipò ra property kan àbí wọ́n ta property kan fún wọn nígbà tó o bá sí láyé mọ́ máa jogún nǹkan mi kí ni ká ti gbọ́ ládùúrú gbogbo wàhálà mi lórí Àyìndé ẹni ẹlẹ́ni ò ní jẹṣẹ́ mi bẹ́ẹ̀ ni.
ayẹ̀gẹ̀rẹ̀ 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 bá a bá pọ̀kú ní pópó alàyè ní dáhùn bá a bá pọ̀kú ní pópó alàyè ní dáhùn bá a bá pọ̀kú ní pópó alàyè ní dáhùn ìwọ Ọlárewájú o mo porí rẹ lẹ́nìí ìpè ọ̀run ni kó o jẹ́ kó má tún jẹ́ tayé mọ́ o torí pé òkú kì í bá láàyè wíjọ́ bí mo bá pè ọ́ báyìí àpẹẹrẹ ìgbésí ayé rẹ àti bó o ṣe rí òun ni mo gbé síwájú yìí o bí mo bá ti pè ọ́ báyìí ìpè ọ̀run ni kó o jẹ́ kó má tún jẹ́ tayé mọ́ o bẹ́ẹ̀ ni kó ṣe bẹ́ẹ̀ kó rí bẹ́ẹ̀ kó ṣe bẹ́ẹ̀ àṣẹ. ṣègè dání mọ́ nígbà ó bá dọ́run ọmọ pé olójú ẹni téèyàn ń bá ta kọ̀ǹgbọ̀n èmi ò ṣe é bá ta kọ̀ǹgbọ̀n wọn gbógun àbúrò mi padà kí ni ká ti gbọ́ dání mọ́ ọmọ bàrà dọ̀run alákejì fún ọ. ẹni là ń lè ṣe là ń ṣe o àfojúdi ẹ̀mọ́ nílé. bó ti wo mi ṣe ló dàbí kí n kọ́ sọ padà kò yé mi o ọ̀rọ̀ tí ń rí òye mi o ń gbìyànjú wá ṣiṣẹ́ tá a jèrè àbí irú ẹ̀ṣẹ̀ wo la ṣe lọ́ngàn rí bẹ́yẹn bá gbé property kalẹ̀ tó fẹ́ ta nù kí ẹ nà kùnà nù kí ẹ nà tán o kí ẹ pa àwọn mowó bọ̀ kí wọ́n sì mọ̀ sí mọ́ kò yé mi o. èyí tó wá burú jù òun lè tó ṣẹlẹ̀ last year nígbà tí èèyàn ti like property tó dẹ̀ débẹ̀ tó gbé cash dání lẹ́yìn wípé mo kàn rọra sọ fún yín pé protocol tó dọ́wà o àfikẹ́ lọ san owó sí báńkì àkìgbà cash lẹ́nu yẹn ló dẹ̀ ti receive call pápápá ọ̀rọ̀ dẹ̀ ti change ọ̀dẹ̀ bó fún wa mọ́. bàdà ìwọ ọkọ yín kù ìwọ ló bá yín jẹ ní tó ti mọ̀ pé títí ń ṣẹlẹ̀ sí nǹkan kan bá wa jà ni bí yẹn ṣe gbowó àwọn ta ní gbowó lọ́wọ́ wọn èwo làbúrò sanwó sí báńkì ìbá àlá lówó tá a san sí báńkì ọba gbà sọ́wọ́ ni bí wọn bá tiẹ̀ gbowó wá gan ó ní kí wọ́n ṣe transfer sọ́dọ̀ rẹ̀ gbàdà èèyàn kan ní í ṣe àwò ayé ń ṣe àwò. lẹ́yìn oṣooju lásán wọn. ẹ kú jókòó sọ ẹ rẹ sọ. báwo jà rẹ. ẹ má bẹ̀rù. ṣé ìyá wa. ọkọ mi ọkọ Gbàdámọ́sẹ̀ bí mo ṣe wà ní ilé ṣe ń sọ̀rọ̀ lọ́wọ́ gbogbo nǹkan tẹ́ ń sọ ni mò ń fetí kọ́. ọ̀nkẹ́ tí sọ̀rọ̀ wà tá à ń sọ erúgbó ní kátàkátà ẹ̀yìn ń bẹ̀rẹ̀ sí ọ. ẹ má bínú ọ̀rọ̀ tí mo fẹ́ dá sí fún àǹfààní gbogbo wa náà ni gbogbo bẹ́ẹ̀ ṣe ń sọ̀rọ̀ ó ń ta mí lára nínú ilé a fẹ́ bẹ̀rẹ̀ program kan church wa ní Ẹ̀rìmọ̀ Great Temple a fẹ́ bẹ̀rẹ̀ revival kan àmọ́ tẹ́ bá mind torí pastor wa dìde sọ fún wa pé gbogbo ẹni tó bá ní ìṣòro lórí business wọn lórí iṣẹ́ tó fẹ́ dáwọ́lé ni lórí nǹkan kan tẹ́lifọ̀dì ṣàfẹ́ dáwọ́lé tí ò yọrí sí rere pé ká invite gbogbo wọn wá sí church níjọ́ yìí tẹ́ bá wá mind gbogbo nǹkan tẹ́ sọ kalẹ̀ yìí mo lè wò pé ká jọ lọ sí church ó dẹ̀ dá mi lójú pé Ọlọ́run máa ṣe ìyanu lágbára Ọlọ́run Ọlọ́run á ṣe ìyanu. ká lọ sí ṣọ́ọ̀ṣì tọ̀dọ̀ yìí èmi àti gbàdá ọ̀rọ̀ ó dà á wà sí ṣọ́ọ̀ṣì yìí. ó dà kò burú tẹ́ bá ronú ìṣẹ́ jẹ́ kí n gbọ́. ó ṣe jàre ìyá wa. ẹ jẹ́ báyìí wo oúnjẹ tí mò ń sè lọ́wọ́. ó ṣe gan. ẹ kú jókòó. ó ṣe jàre ó ṣe. obìnrin dáadáa. obìnrin dáadáa kí ni wọ́n ń sọ obìnrin dáadáa bó ṣé o rí pọ́nrọ́ obìnrin lásán lè léyìí ń sọ ni. ẹjọ́ ẹ̀kọ́. gbàdá gbogbo ohun tí àpẹẹrẹ gbogbo ohun tó ń rí ọjọ́ ọ̀rọ̀ ṣọ́ọ̀ṣì. wọ́n níbi tí èèyàn bá jáde dé ló máa ríran dé èyí tóun mọ̀ lòun ń sọ yẹn ṣé ọ̀rọ̀ ṣọ́ọ̀ṣì tó jẹ́ wípé ń sinmi ọmọ ní pé kẹgbàwé ọjọ́ mẹ́ta ẹgbàwé ọjọ́ méje ẹgbà 21 kádùrà tó gbà lọ́nà. ọ̀rọ̀ Ọlọ́run bí ọ̀rọ̀ Ọlọ́run ọ̀rọ̀ ṣọ́ọ̀ṣì kì í yá bòròbòrò bí ọba gbà lóòótọ́ ayọ̀ pẹ́ àní tí ọjọ́ yá kíákíá. ó ṣe torí ẹ̀ gan-an ó pẹ̀lú tí mo ṣe wà èmi ní bàbá kan láti kékeré ní èmi àti wọn ti jọ wà. ẹ ṣẹ́gun ẹni tí mo sọ yìí kò gbọ́dọ̀ rí mi nínú ìpọ́njú báyìí kó sọ pé òun ò ní dá sí i. mi wàá mọ̀ bí wọ́n bá ṣe ro tó o bá ní pé bóyá mo ń tọ́jú ilé tó bá yẹ pé kájọ ló dé bẹ̀. irú béèrè wo ni gbàdá ń béèrè kájọ lọ àbíbó já lọ èbó lálọ àti pé mo ní gbé. bí ọjọ́ Tuesdays ni wọ́n máa ń wà tí wọ́n lè ráyè rí wọn
ibẹ̀ ni Monday. ọ̀la Tuesday. Àyájọ́ ọ̀la. àmúṣe tán. Tábà máa bá wọn lọ. Aago 10 ni o. Ibi tí pọ́blẹ́mù èmi wà nìyẹn. Torí pé wọ́n sìn oorun àsùnbẹ́ bá ń gbèrú yìí èmi ò mọ ohun tá a fẹ́ ṣe sí. oorun yìí náà kì í ṣe bí èmi àbùdá ni. Èmi á dúró díẹ̀ di aago 10 nílé. Tí ó bá ti ń di aago 10 àbọ̀ tí mi bá ti rí ẹ mo ń lọ tèmi nìyẹn. mọ́ lọ lẹ́yìn mi o gbàdá mọ́ lọ lẹ́yìn mi. ọwọ́ ẹ ló kù sí kò sí wàhálà. aago 10 yín ń bọ̀. ṣé kí n bọ́ nílẹ̀ àbí ká pàdé lọ́fíìsì ká gbà bẹ́ẹ̀ lọ. bàbá mi ni ọ̀tọ́rí tó sí ọ̀dọ̀ wa bàbá mi ni o. èèyàn kan ní ń tàfà sí àwọn èèyàn kan. kò ṣojú lásán ní ẹ̀kọ́ yẹn mọ́ kò ṣojú lásán. ó ṣàkótọ́jú ọkọ ẹ̀ ṣá. jọ ṣé mo níṣẹ́ méjì tí mo gbà nílé kí n máa tọ́jú ọkọ mi kí n máa ṣàpọ́nlé kí n méṣọ pé òwà òde jẹ ohun ọkàn dẹ̀ bá rẹ̀ bàbá àjọ mi lójú wájú ìgbà ọba. ìyá àjọ mi lójú kò sí orin tó máa ń kọ láyé tí n bá ti ń jáde ó dìgbà wo ló máa ń sọ. ẹ ṣí kò dà bẹ́ẹ̀. ó dà bẹ́ẹ̀ lóòótọ́ àmọ́ mo fẹ́ kó mọ kíní kan pé mo ń sátọ̀sọ̀ tí mo ń sásọ sí torí àti jẹ́ wa àtàwọn ọmọ ẹ̀ náà ni. bàbá àjọ mi lójú ó mọ̀ pé tòun tiwa náà lè ṣe ohun tó ń bọ̀ àmọ́ ó yẹ kó máa consider wa náà but the last time táwọn ọmọ ẹ wálé láti school wọ́n complain wọ́n ní àwọn òrojú dáadé àwọn ńlẹ̀ àwọn míìsì òráyè táwọn òṣè kìíní kan àfiṣẹ́ èmi ìyá wọn kan tí mo wà lẹ́yìn gbogbo gbà èmi náà míìsì nítorí òkè ń gbélé gbogbo gbà iṣẹ́ ni tí ì máa consider wa náà náà. o miss me ṣé o rí o náà máa kó miss me mo fẹ́ kó mọ̀ kan pé gbogbo nǹkan ló ní ìgbà àti àkókò tí ó ti yé àsìkò tí mo wà yìí ẹ jẹ́ ká ṣiṣẹ́ nítorí ẹnìkan torí ọ̀la ni ṣọlá ọmọ tó ń sọ yìí wọ́n sì máa rí mi pẹ́pẹ́pẹ́ dáadáa ìyájọ́ mi lójú fi rẹ̀ lọ́kàn balẹ̀ kó dẹ̀ máa wò kò síbi tí mo lè wà láyé yìí máa ń rántí ọ̀rẹ́ time to time ni torí pé ilé lọ́kàn mi máa ń wà mo fẹ́ kó fi rẹ̀ lọ́kàn balẹ̀ ṣó ti gbọ́. ìyájọ́ mi lójú mo fi kò ti rí aláàtì change tí mo ṣe sí. mo ti rí. tó bá tún need anything jẹ́ kí n mọ̀. má fà láti bribe mi ṣó ti yẹ má fowó bribe mi má dẹ̀ fi bo ọ̀rọ̀ tá à ń sọ mọ́lẹ̀ ṣorí tìbí tí mò ń bẹ̀ sọ yẹn ó ṣe kókó sí mi gan-an ni o àìmọye nǹkan tó owó ò lè ṣe o. mo mọ̀. bàbá jọ mi lójú tó tún lọ lọ́mọ kékeré ara mi nínú òun kọ́rọ̀ mi kò yẹ jù báyìí ṣe gbogbo nǹkan lówó lè ṣe o. mo ti gbọ́ ọ̀rẹ́ ti yé mi ìyájọ́ mi lójú ọ̀rẹ́ ti yé mi mo ń dára ok later máa pè é tó bá ti tán. ọ̀dà sí wàrà. later. all right my dear. ẹ wá tí bàtà máa ń gbọ́n ó ṣetán àti ìyá Yorùbá kí ló tún bá dé gangan kí ló tún ṣẹlẹ̀. mo jẹ́ ìgbọràn jẹ́ sọ fún ẹ gbàgbé pé mo wá ṣe lọ́fíìsì ọmọ òbílẹ̀ paraku ni ẹjọ́ tó gbọ́dọ̀ ṣe lè lọ́ọ̀ka sí iṣẹ́ tá à ń ṣe kọ́ lọ́fíìsì yìí. a ní ṣe dábàá tàbí lọ ọ̀gá máa dé àmì ẹ̀rùn fúlágbọ́já ní mọ́tò òun fún tàmẹ̀lú nílẹ̀ iṣẹ́ gan-an wo gan-an la ṣe fọ́gà. ṣorí nǹkan tó ń sọ èmi ò kúkú rí nǹkan tó bá àti mẹ́ bó nǹkan tèmi kàn mọ̀ ni pé ọ̀kadà ní ọ̀kadà àdáni ọ̀gá onínú rẹ ni wọ́n máa ṣe fọ́nílé wọ́n máa ṣe fàlejò wọ́n tún máa kaṣọ fáwọn ọkùnrin. bẹ́ẹ̀ni òṣì ẹ̀sọ́ òótọ́ ni wọ́n pàjọ fáwọn ọ̀gbìn tó náìsì ẹ ti ya wèrè wẹ́nu wọn ti polo ẹ fẹ́ balẹ̀ iṣẹ́ jẹ́ sẹ́yìn ò gbàdúrà kẹ́ṣẹ́ kékeré kó o láde ni ṣé gbàdúrà tó ní kálukú ń gbà lójoojúmọ́ ayé ẹ̀ nìyẹn gbogbo owó yìí náà dẹ̀rẹ̀ àjọ lẹ fi ń dá on the 24th of every month lẹ́ ń gbà mọ́ wọn bẹ́ẹ̀ ṣe ń gbàjọ ṣé kàn kíni kọ́ lẹ fẹ́ ṣe nǹkan tó ṣẹlẹ̀ ni pé kán bá mi mú yín lọ sí site torí ẹ̀ màwọn tó wà site tó ń ṣiṣẹ́ ní oòrùn yẹn gọ́gọ́ lẹ ṣe ń ṣòṣì ẹ wo ni ẹrù ẹ ṣe rí kọ́lọ̀ kan lẹ̀ wá ní ẹrù ló yàtọ̀ nítorí ẹ ti gbó ẹ ti dàgbà bẹ́ẹ̀ lẹ fẹ́ gbégbá lóṣooṣì àwọn rosco gan ní rí ti yín rò lóòótọ́ ni àwọn ọmọ 15 14 16 àwọn olóyè wà lójó yàtọ̀ lè gba 5,000 10,000 20,000 ẹ̀yin ọ̀dọ́ wọn bá ìdájí ẹ bá rẹ̀ gbé 1,000 1,002 1,005 èmi gan ọ̀fadà ló máa fi kó owó ṣọ́ọ̀bù lọ ẹ mọ̀ ọ́ tó ṣẹlẹ̀ báyìí irú company tèmi ti wáyé gangan tí mo lò 10 years tí o sì promotion mo gbàgbé ẹ̀fọ́ mi. ìjọba àbínú kí ló dé ọlọ́pàá ìwọ̀n tèmi kí ló ṣe fún ẹ. ọlọ́run ti wá mo yọ̀ fún yín mo ti record gbogbo wọn fẹ́. màá wá fi kún màá sọ fọ́gà ẹ mọ̀ ká máa wo ọkọ lórí DSTV iléeṣẹ́ Ajíbádé tó ń gbowó ẹ sọ bídì màá sọ fọ́gà. ta ni o.
máa bọ̀ lẹ́yìn kùlé ta lolúwa rẹ̀. ẹ̀rọ sà mí Gbàdámọ́sí ni. Gbàdámọ́sí. inú mi ti ẹ̀dùn pé mo bá yín. ọmọ àtọjọ́ mẹ́ta. ọjọ́ kan pẹ̀lú mo ti wòye ní ọ́fíìsì láti mi rí náà mo ń bọ̀ lẹ́kọ̀ọ́lẹ̀ bàbá kan rọ́gbọ̀. fọkàn ara rẹ̀ balẹ̀ ọ sáà mú mi lókè gúlegúle kí ló dé fọkàn balẹ̀ kí ló ṣẹlẹ̀. mo ṣàkóso wípé èèyàn ò lè lẹ́ni ní mọ̀sùn láyé kó mu kíkan ẹ̀ẹ́dẹ́lẹ̀ wà kí àrò lè máa jẹ yín. gbé kìnìún òfin jókòó jẹ gbé àpótí kò fi jókòó fọkàn rẹ̀ balẹ̀. kí ló ṣẹlẹ̀. inú mi dùn pé ẹ mọ̀ṣẹ́ tí mò ń ṣe kàtàlẹ̀ èmi àtọ̀rẹ́ mi lájọ ń ṣiṣẹ́ tẹ́ mọ̀ ṣùgbọ́n nǹkan kan ṣẹlẹ̀ sí àwọn méjèèjì lẹ́nu ọjọ́ mẹ́ta tí ò tiẹ̀ yé mi rárá mi lè sọ pé kí nǹkan tó rí lè ṣẹlẹ̀ gangan rẹ̀ àbí èwo ni kí a máa mú kọ́sítọ́mà dé orí ilẹ̀ tàbí ibi tí property bá ṣàwà tàbá ti mú wọn débẹ̀ kọ́dẹ̀ sanwó nǹkan mi làwọn máa gbọ́ ọ̀rọ̀ máa change ni ẹlòmíẹ̀ kan máa gba kọ́ọ̀lù òjijì kan gba di pé owó tá a ti fojú rí báyìí ẹ sà wọn á rò pé kí ló ń rí lè ṣẹlẹ̀ sí wa ẹ téèyàn ò bá fura nǹkan kan máa mo ṣe wò pé ẹ wo ó sì ń da fún ẹni tí kò ní láárí tẹ́lẹ̀tẹ́lẹ̀ ẹ máa yí padà ti irú tiwọn. bẹ́ẹ̀ni. ẹni tó ti wá ní láárí tó bá sọ pé yẹn tún náà yí padà ṣe àwọn pọ̀ burú. ó burú o. ẹ̀ẹ́dẹ̀lẹ̀ wà ń bì kírú ìyá yẹn máa jẹ wá o. sórí bí bẹ́lẹ́dùn àti tètè tọ́ǹdì tó wáyé náà lọ́dà wọ́n bí wọ́n bá ń dìyàn èèyàn máa ń lóògùn sọ̀yẹ́ ní ọlọ́run ló ní kí èrò tètè sọ ẹ̀yin lẹ̀ fúra ẹ̀yin lẹ̀ mọ̀ tún mọ̀ ọ́ṣẹ́ tẹ̀ ń ṣe iṣẹ́ ayé lẹ̀ ń ṣe iṣẹ́ ayé lẹ̀ ń ṣe àmọ́ síbẹ̀síbẹ̀ náà wọ́n ní bí ẹrù bá kọlẹ̀ tọkọ òkè ó níbi kátà àgbèsè fọkàn rẹ̀ balẹ̀ ń bọ̀ wá ní. ń bọ̀ ẹrù bà mí ń gbà ọ sáré wọlé tó wàá mí lókè. ẹ dá mi ṣàánú kí ni ká ti gbọ́ ẹ tó ti rí jẹ tẹ́lẹ̀ kó máa rí jẹ mọ́ ọlọ́run máa pàkà dáadáa o. Gbàdámọ́sí yóò dáa fún un èkejì rẹ tẹ́jọ́ ń ṣiṣẹ́ ńkọ́. gbogbo ẹ̀fọ́ ti ẹlẹ́ oníranù ni ó yẹ ká jọ máa bọ̀ ní o nígbà mi rẹ̀ kó ti ń pẹ́ jù jẹ́ kí mi tètè wá ó ká wa lára jura wa lọ. ọkà yín lára jura yín lọ a gbọ́dọ̀ ṣe gbogbo ẹ̀ papọ̀ ká kó papọ̀ ni. mo mọ̀ pé bí mo bá fà ìkara wọn àtẹ̀lé lẹ́yìn méjèèjì tí ó ti wà náà tí ń bẹ ńlẹ̀ yìí ẹ̀yin méjèèjì lẹ́jọ́ ń ṣiṣẹ́ o ẹjọ́ ń ṣiṣẹ́ papọ̀ náà gbọ́dọ̀ di ẹrù yìí papọ̀ ni torí ó ṣe é kó jẹ́ pé lára tiẹ̀ ní nǹkan tí ó jẹ́ kówó wọlé fún yín kó jẹ́ pé lára tiẹ̀ ló wà a gbọ́dọ̀ ṣe é papọ̀ ni tó yẹ ọ kíní ń bẹnu kíní orí owó ẹyọ lásán kọ́ mú un ọ̀nà méjèèjì ló kó torí tiẹ̀ ọ̀kan tọ̀rẹ́ rẹ̀ ọ̀kan sórí kíní tẹ́ ẹ kó lọ́wọ́ yìí ẹ fi rọrí sùn ni o ó fún kejì rẹ lẹ́ọ̀kan kó fi rọrí sùn ìwọ náà fi tẹ̀ ó fi rọrí sùn nǹkan tẹ́ ẹ bá wá rí lójú oorun bóyá lálẹ́ láni tàbí ẹ rí nǹkan kan gbogbo ohun tẹ́ ẹ bá sàtì rí lójú oorun ẹ̀yin máa bọ̀ wá kẹ́ wá ṣàlàyé fún mi lórí rẹ̀ láṣìṣẹ́ lé. mo dúpẹ́ ṣé bàbá but lórí eléyìí tí mo torí ẹ̀wà gan-an tí mo sọ mo rò pé bóyá ẹ máa fún mi ní nǹkan kan bóyá àgbà ogun ló máa fi léyìí sí ara bí ẹ bá ti fẹ́ lọ fi ṣẹ́ wa bí kò yé mi. ọ mọ̀ pé ihun tí mo ṣe fún ọ tó bá yẹ pẹ́ lòmíì ni ọ̀tọ̀ ni bí wọ́n ti gbọ́rọ̀ rẹ̀ àmọ́ ẹ̀jẹ̀ mi ni ọ́ yìí ń gbọ́dọ̀ ṣe nǹkan àbòsí dàbí kí n ṣe nǹkan tí ò yẹ kí n ṣe bá a bá fẹ́ báyìí ṣiṣẹ́ gbọ́dọ̀ kọ́kọ́ wo ibi tí nǹkan yẹn ti ń bọ̀ wá ibi tí wàhálà ti ń bọ̀ tó ti ń bá wọlé sí ara ẹni wọn kó tó di pé a ṣoògùn fún a gbọ́dọ̀ òjò gbọ́dọ̀ sí sí àyín ká máa nàdó sí àyín. túmọ̀ ohun tí mo ṣe fún ọ nu ẹgbẹ́ a gbọ́dọ̀ kọ́kọ́ mọ bí òjò sí ká tó mọ bí tá a nàdó sí túmọ̀ rẹ̀ nu. àwọn ọmọ mi nǹkan wọ́n ti jáde. ẹ bá mi kí wọn. wọ́n ti jáde. màá fún mi ìjà fún pẹ́pọ̀ ọ̀la ìdálẹ̀ làwọn ṣe. ẹ tètè ṣe o ẹ tètè ṣe ẹ tètè ṣe mọ̀ yẹ ọmọ kankan kò mọ̀ pé téèyàn bá ṣoògùn fún yàn èèyàn kọ́kọ́ gbọ́dọ̀ wo ibi tí jàǹkáríwọ̀ bá wà nínú ayé ẹ̀ kó tó di pé èèyàn ó ṣe nǹkan tó bá yẹ fún. inú mọ̀ wàrà yẹn ni kì í ṣẹ̀ṣẹ̀ rárá. gbàgbà kì í ṣe bí mi náà sórí bó ṣe kú lọ́dọ̀ mi níbí ìlànà ṣe ni mo bẹ̀rẹ̀ sí pọ́ọ̀jì mo pọ́ọ̀jì dìjàjì ní bíi after 5 kí n tó rọrùn sùn mi ò máa fi bíi pé ọwọ́ bíi níbi ọwọ́ ẹ̀yìn báyìí ni wọ́n fẹ́ gbà mú mi ni mi ò mọ tó dé.
dákun kí láá ṣe báyìí. tó bá jẹ́ pé èèyàn kan ló ní di assistant ẹ̀ ń sìn tó wá ṣe bẹ́ẹ̀ yẹn fún wọn a máa bínú pé àtọ́ bá dẹ̀jẹ̀ pé tiẹ̀ ni kò ní ṣe bẹ́ẹ̀ láì mọ̀ pé gbèsè ayé tiẹ̀ gan-an ló fi ń ṣeré yìí. n fi ṣeré ó wáyé bẹ́ẹ̀ ni. kò sí wàhálà mo ti gbọ́ ọ̀rọ̀ wa ká wa lára jura wa lọ òun rè. ogun ní abẹ́nu gbọ̀ngàn ẹ̀lẹ́ bẹ́ẹ̀ ni atakere kò ṣe kí bójú. ogun rè. òun rè o méjì ni wọ́n fẹ́ mi ní tèmi títọ́dọ̀ ẹ lélẹ̀ wọ́n ní wípé kí a fi sí gbèrè sùn wọ́n ní gbogbo ohun tí a bá ti rí yẹn ká rí dájú wípé àpò aṣọ gbogbo ẹ̀ fáwọn pátápátá ibẹ̀ làwọn ti máa bẹ̀rẹ̀. ọlọ́run ṣe ń tó ṣàlàyé kúlẹ̀kúlẹ̀ o bẹ́ẹ̀mi ti rí lọ́wọ́ ìmúrò pé nǹkan tá a fomi lò ní nígbà tó kéré bóyá lò bí oògùn. fomi lo kí ni wàhálà ẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ nìyẹn o àfomi lo ìgbèrí náà ní ọ́fíìsì ìgbèrí abẹ́ pílò. a fi sí gbèrí ṣe tọ́dọ̀ tẹ́mi lè yí. tọ́dọ̀ ẹ̀ rí. ìwọ ní tiẹ̀. àmọ́ dákun ṣé eléyìí ò ṣáà di oorun sísùn lọ́wọ́. oorun gangan ló ń bá ṣiṣẹ́ oorun ni nǹkan tó kàn ṣẹlẹ̀ gbogbo oorun kí oorun tó ń polè sùn kó o sùn fọjọ́ mẹ́ta má gbàgbé ohun tó o bá rí o. ẹ̀yin lè gbàgbé n wá ti ṣe pé nǹkan ṣọpọlọ mi. jẹ́ tọ́jú kí n wá sí ọ. iṣẹ́ òkúkú rere ṣẹ́ ọmọ ádámọ̀ ló ṣokùnfà mo fẹ́ dógún mo fẹ́ dọ́gbọ̀n ilé ayé ló mọ̀ sàn láàrin ajé ni mo ní pẹ́ pọ̀rọ̀ irú aláǹgbá. èyí lójú ọ̀nà kọ́ fi hàn mí dákun fi hàn mí jẹ́ rí bọ́ bá ti ṣẹlẹ̀ gbẹ̀gbẹ̀ ni. ọlọ́run mọ́rẹ́ mi àfi tí tó kù bá yọ̀bọ̀ mọ́rẹ́ mi àtòrí àtìkà ikán kò kí ń lé mọ́rẹ́ mi ìgbà tíjó bá yẹn ni là kúrò lójú àgbo mọ́rẹ́ mi mọ́rẹ́ mi. Yàrá o. Àpárò kò yíyan ò ga jù kan lọ. Àfẹ́yí tó bá gòrí ebè. Tọ́pọ̀ sàdá sókè ìyẹn ní gbàngbó. Ibi pẹlẹbẹ ló máa fi lélẹ̀gbẹ̀ àkọ́kọ́. irú lórí burúkú ò lélẹ̀ àbí kò fẹ́ dá fọmọkùnrin ni. yóò ṣẹlẹ̀. olórí burúkú kò mọ̀ ní gùn mí lẹ́sìn èmi àti gbàdá ní wèrè kan gùn wá lẹ́sìn. wèrè kan ń gùn yín lẹ́sìn. wèrè kan tá a jọ ń ṣiṣẹ́ ni. níbo ló ti ń gùn yín. o kò lè yí ọ kò lè yí ọ. mo wòye náà pé ọ̀rọ̀ yóò lè jójú lásán. ibi ọ̀rọ̀ tí ń wọ́ wá rè. ẹ wo gbogbo ọ̀rọ̀ tẹ́ ń sọ yé mi o lédè wá kígbe látọjú oorun bẹ́ẹ̀ yẹn. kò yí ọ ọ̀rọ̀ obìnrin ló ń sọ sórí ìgbésẹ̀ kan wà tí mo gbé ìgbésẹ̀ òun gan ló wá fún mi lọ́nà àbáyọ báyìí mo ti rí bí ibi ọ̀rọ̀ mi ti ń wọ́ wá mo ti mẹ́ni tí ń ṣe mí. olóbùkún kankan mú èmi àti Gbàdàmọ́sí èyí sì ń gún wa lójú ó sì ń gún wa ó sì ń gún wa lẹ́sìn. abájọ tí bá sùn gbà mí tí bá jí bá yóò ti rẹ̀ mí kí n tó jí àṣìwèrè kan ní gùn mí lẹ́sìn. àlàálẹ̀ látẹ̀ fi kígbe báyìí. sórí ilẹ̀ tí tó ń mọ́ lọ́dẹ yìí nígbà tí ó bá fi mọ́ tá a rojú ara wa láàárọ̀ la èmi ò fa wàhálà o wàhálà tí wọ́n fà lélẹ̀ mi ò fà. ẹ jẹ́ má fa wàhálà àkọ́kọ́ síra yín lọ́rùn irú wàhálà ò lẹ ṣe fẹ́ ló máa fà tójú bá mọ́ ẹ wo ẹ ń ṣe sùúrù o ẹ ṣe sùúrù ẹ jẹ́ ká sùn padà o. èmi ò sùn ìbí ń ti jókòó tílẹ̀ fi mọ́ ni. ẹ sùn. irọ́ kí n sùn kéèyàn kan tún mú mi gùn mo léyìn gùn mi lẹ́sìn tó ní sùn èmi ò jókòó tílẹ̀ fi mọ́ ni. ẹ jókòó. ayé ọmọkùnrin bàjẹ́ mo rò pé ọ̀rọ̀ yìí ṣojú lásán. àsúré tètè kò ní kọjá ilé.
Ọláníwájú ọmọ arísẹ̀kì ṣògbóró ṣé torí àlá lásán òun lákọ́gì rẹ̀ ṣe wá ń sòde kò yẹ kó rí bẹ́ẹ̀ mo fẹ́ kó mọ bí mo ṣe tó mo fẹ́ kó mọ rírì mi òun ni mo ṣe ró ọ lágbára lójú òun. Mọ́remí Àjàsó Mọ́remí Àjàsó eléyìí tó ṣe ní kàyéfì òótọ́ mo bára mi tí mò ń gbé ẹbọ lọ lójú àlá àmọ́ ẹni tí ń gbẹ́bọ ó mà jọ mí púpọ̀ nǹkan tá a kò fi yàtọ̀ ni pé èmi máa ń dárò lọ sí àmọ́ tiẹ̀ ó kọ̀ọ̀rọ̀ ní gòkè lásán ohun tó tún wá ṣe mí ń kàyéfì ni pé ẹbọ òun ló ń gbẹ́bọ ọ̀sán níbi ibi ọmọlúàbí ní hòhò ni mò ń gbé ẹbọ lọ nígbà tí mo gbé dé oríta mẹ́ta tí àwọn èèyàn ń wò mí lọ́tún tó ń wò mí lọ́sẹ̀ bí mo ṣe gbé ẹbọ wọlé báyìí mo kàn ríra mi pé mo pòórá bí mo ṣe pòórá báyìí ni mo tají eléyìí ló ṣe mí ń kàyéfì Mọ́remí Àjàsó. Ọlárewájú ìṣẹ̀dá rẹ lórí hùn bẹ́ẹ̀ ni ara tó bá sì hùn ìṣẹ̀dá ẹni òun ni mo ń fi ní dá ara tó hùn ìṣẹ̀dá rẹ òun ló dáhùn. ìṣẹ̀dá mi ni mo rí Mọ́remí Àjàsó pé agbára mi tó ti lé kan sí. bẹ́ẹ̀ ni. àwọn ọ̀tá mi tọ̀jọ̀ bọ̀ ẹni bá ń orí èèyàn Ọlárewájú ọmọ arísẹ̀kì ṣògbóni nílé wọn wá máa kú lékún mi àǹkárò wọn ṣe wọn ni. Mọ́remí ilé tó ṣe ní kàyéfì. Ọlárewájú ó dìgbà kan náà. yóò mọ bí wọn ṣe yóò mọ ṣe é ṣe fún ọ èmi Ọlárewájú ọmọ arísẹ̀kì ṣògbóni ọmọdé pápá bá dá ìsapá pàápàá bí wọn bá dá ìsọ̀ lóko ìlókò ló máa kó nítàn ẹni bá dá ìsọ̀ èmi Lárewájú ọmọ arísẹ̀kì ṣògbóni ọmọ máa wù kú ọ̀rọ̀ kú. Alábìrì ọ̀gá yín Ọlárewájú mo bẹ̀. Ọ̀gá wa ṣe mọ̀ mí ní yóò jojú ẹni tí mo mọ̀ ẹ lè mọ̀ mí ṣe rí ọ̀gá yín Ọlárewájú ń gbòde láti Kánò àbí Pọ́ǹdògèrè àbí ibi tí olórí ibú ẹ̀ ti lọ ṣiṣẹ́ tí ẹ ti mú wá sílẹ̀ Yorùbá ń bí ń bọ̀ kọ́kọ́ dé àwọn táwọn kọ́ńṣẹ́ à ń talé à ń talé àwọn ní kọ́ńṣẹ́ olóbùkù rẹ̀ mo wá rí òun kọ́. ẹ tó lè rọ́gà wa ẹ fi ní fọ́ọ̀mù o. ṣé ẹ gbé fọ́ọ̀mù wá fún mi ní ìsìn. ìmọ̀ náà yàrá ìmọ̀ náà ṣùgbọ́n náà ìmọ̀ náà ìmọ̀ dàbẹ̀rù o. ẹ̀bẹ̀ kú papọ̀ ní ọ̀tá dàbẹ̀rù ni ní àgbàkùnrin ìbẹ̀ dàbẹ̀rù àbí ìmọ̀ dàbẹ̀rù o. ọ̀tá ìdá ọmọ àlẹ́ àwọn ọmọ olóbùkù rẹ̀ sì wà lé àwọn táwa níṣẹ́ ṣe tá a máa ṣiṣẹ́ làwa ti máa jí lébi iṣẹ́ láàárọ̀ olóbùkù ó kẹ́yìn dàdá dídí dàgẹ̀dẹ̀ lúná yìí ó wọṣọ búlù sí lọ́rùn oko yín ó fi ṣe security ayé yọ bàjẹ́ pẹ̀lú ẹ̀yìn ká dá fún gbogbo yín papọ̀ ọ̀gá yín fẹ́ lo ògo tàwa ẹ̀yìn yà lo ògo ọ̀gá yín mọ̀gò ni o ẹ jẹ́ sọ kíní kan fún yín wọ́n padà bọ̀ ìpadàbọ̀ ni. ibi pẹlẹbẹ ló máa fi lẹ́lẹ́gbẹ̀ẹ́ gbogbo. ìró aláǹgbá kò jọ tọ̀ ni olójú kan kò kí ń mọyì Ọlọ́run àfi tí tó kù bá yọbọ àtòrí àtìkà ikán kò kí ń lé ìgbà tíjó bá yẹn ni là ń kúrò lójú agbo. Super D. ìró aláǹgbá kò jọ tọ̀ ni olójú kan kò kí ń mọyì Ọlọ́run
àfi tí tó kù bá yọ̀bọ̀. Àtòrí àtìkà ikán kò kí ń gbé. Ìgbà tíjó bá yẹn ni là kúrò lójú agbo. Láríwájú ayé rẹ̀ ò ní dá ká dà fún ọ. Ká dà fún ọ. Olórí burúkú ni ọ́. Láríwájú ó mọ̀ mí. Ó gbọ́dọ̀ sọ pé ó mọ̀ mí. Àwọn adẹ́ni iṣẹ́ ìkó tó máa ṣe ó nílò mọ̀ mí. Ọmọ padà mọ́ sí ọ̀rẹ́ mi. Ó wá ń lo kádàrá wa, ó fẹ́ lo ògo wa. Mọ́ tiẹ̀. Àwa ń rí ọ lójú ooru. Òun kú wa bí ẹṣin. Ká dà fún ọ. Ká dà fún ọ tó ṣe. Ìbẹ̀ lómi ìlànà rẹ̀. Tanimọ́ọ̀nù. Èmi ni tanimọ́ọ̀nù rẹ̀. Ká dà fún ọ. Olókùnkùn lójú àdánù mọ́tò mi náà kí n kọ́kọ́ bẹ́ gbogbo yín dànù wọ́n jẹ́ kìlọ̀ fún ọ. Ibi ògùn tiẹ̀ pín sí ibẹ̀ tèmi ti bẹ̀rẹ̀. Wòmí dáadáa gbogbo tó bá mọ̀ sá kọ́ mọ̀ sá ewé tó bá mọ̀ já lọ rè mọ̀ já ojú mi. Ó lè lo ògo tèmi mọ́ tiẹ̀ èmi ò lè gbà fún ọ. Àwọn àṣìṣe abájọ náà kì í ṣe pé nínú ilé ni gbogbo wa gbà ta ni ṣé bá ń gba létà ni ẹjẹ̀ǹtì kọ́ ni wá ni ó wá ń gbádùn ilé yìí ó ń lo ọkọ̀ bọ̀ kiri ó ń bọ́fíìsì ńlá tó bá dọ́fíìsì rẹ̀ wọ́n ṣàlàyé fún ọ mo ti bàgbé jẹ́ mo ti bọ́fíìsì jẹ́ lónìí. ìjẹ́ mo sọ ó ti ẹ̀ dá báyìí ó lọ burúkú ọ́fíìsì rẹ̀ mo ti wá lọ sọ́fíìsì o mo ti bá gbogbo bẹ̀ jẹ́ o ọ́ rí mi wò bí iná ayé mọ̀ kúrò èèyàn mọ́ ní ká ó lọ burúkú sọ̀rọ̀ ó lè sọ̀rọ̀ ó dá ní kókó ní jáde lónìí gbogbo èèyàn tí a bá wọ wálé lónìí wọ́n bẹ́bí rẹ̀ ń bí ẹni kókó ní jáde ń bí. Jọgbọ́ pọlọ́pàá o pọlọ́pàá wọ́n ní wọ́n èròjọ́ ògùn ní police station pọlọ́pàá àjọlọ kó. Lójú kan kò kí ń mọ yìí Ọlọ́run àfi tí tó kù bá yọ̀bọ̀. Láti ọ̀dọ̀ mo ti ń béèrè ọ̀dọ̀wọ́ ẹ̀ ní pé kí ló ṣẹlẹ̀ ó sọ nǹkan kan fún mi mi ṣàníyàwó ẹ̀ kí ló ṣẹlẹ̀ gbogbo náà wọ ọmọkùnrin má má pa mí nǹkan kan bá ṣẹlẹ̀ kó sọ fún mi. Nǹkan kò ṣẹlẹ̀ Ajíbádé nǹkan kò ṣẹlẹ̀ o rí yàrá tó dá ń bíbá ìlànà bó ṣe tají tó ń pariwo wọ́n ń gún ẹ̀bí ẹṣin wọ́n ń gún ẹ̀bí ẹṣin tó bá tẹ̀ lálàá kan tó bá bá ẹ lẹ́rù ṣé bí wàá sọ fún mi má dé mo lọ sọ́dọ̀ pásítọ̀ mi wá bá wa pírèsì gbogbo yẹn á dẹ̀ ṣe. ká lọ sọ́dọ̀ pásítọ̀ yín. ẹ nà ó. kí lọmọbìnrin fi ń ṣeré bí orí ọkà yìí. ìwọ ló kún máa jíṣẹ́ ẹ̀ lágbára Ọlọ́run mọ tọrọ ọ̀rọ̀ ilé bá ṣẹlẹ̀ a máa fi tọ Ọlọ́run lọ́rùn ni a máa fi kọ́ Ọlọ́run lọ́rùn. Ọlọ́run ṣe ṣé ọmọ pé ìgbà míì wà tí Ọlọ́run yìí tètè ṣe ni ọmọ pé wọ́n á ní mọ̀ ń bọ̀ wọ Ọlọ́run kò yá lógún ọdún ó lè mọ ìyá bọ̀rọ̀bọ̀rọ̀ àbí nígbà tó nílé bá fi lé ẹlẹ́ tó bá ní Ọlọ́run mo fi lé ṣọ́ o lè náà gbéra lé òní Ọlọ́run jẹ́ rí nǹkan kó o ta lọ́lọ́run kọ́kọ́ dá lónìí wọn tí ó fẹ́ kémi wá ní pé Ọlọ́run ó ṣe kí wọ́n fọ̀rọ̀ lẹ̀ kọ́lọ́run kọ́kọ́ lọ gbọ́ táwọn ti ń ṣe mí náà ẹbí wèrè olóbùkú tó ń pè lọ láàrin iwájú ń bíṣẹ́ wa ò ní mo lálàrí tí ń gun èmi àti ìgbàdà wọn sílẹ̀ ṣe ní gun wa ní gun wa báyìí ó ní gbogbo iṣẹ́ táwa bá ṣe kó nìkan ọmọ ìjẹ fún kí ni mélòó kankan ní iṣẹ́ òun tó lu ẹni ṣe tẹ́ni kó tún wọn mọ̀ ìjẹsẹ́ mi fúnra mi mo fẹ́ jẹ nǹkan mi o gbogbo àwọn tí wọ́n ń lo gbàràdá kiri tí wọ́n ń lo gbàràdá kiri tí wọ́n fẹ́ lo ràwọ̀ olú ẹ̀ mọ́ tiẹ̀ èmi ò lè gbà kẹ́ni kọ́kọ́ lo ràwọ̀ mi o ìwọ̀nba tí mo ní ìfúnra mi mo fẹ́ jẹ nǹkan mi o ẹni ẹlẹ́ni ò ní jẹṣẹ́ mi o ìwọ ńlá dáadáa mo ti lọ bá bẹ̀jẹ̀ o ó fẹ́ sọ̀rọ̀ Ọlọ́run lọ yọ mo fẹ́ gba ojú ẹ̀ mọ́ gírí wèrè náà rí kúbadìkúbadì báyìí ó ga ṣé gíga nìjà ni fọgbadì kọ́ mo jẹ mo dọ̀tí wèrè mo wá jẹ èyí tó mo jẹ́ kó mọ̀ pé wọ́n mọ kékeré bá ṣe lè tètè ju tó kó náà ni ọmọ bá kúkú tè kò lè sáré jù lẹ́lẹ̀ lọ mo fẹ́ sọ̀rọ̀ mo ti bá gba ojú ẹ̀ mọ́ gírí ògiri ó da padà fún mi ni fọgbadì kọ́ nìjà mo fẹ́ lu wèrè ń bẹ̀ ni àmọ́ mo ti ṣàlàyé fún ọ gbogbo oògùn tó rò pọ̀ níhùn ibi tó oògùn rẹ̀ parí sí ibẹ̀ ní tèmi ti bẹ̀rẹ̀. ó máa lóògùn ó máa lóògùn. bó ló ṣe mọ̀ pé mi ò lóògùn. mo ti gbọ́. ṣé Ajíbádé tẹ́lẹ̀tẹ́lẹ̀ ló pe ni ń lóògùn bóun ni mo ṣe mọ gbogbo nǹkan tí mo mọ̀ yìí gbogbo àṣírí tí mo ń tú wì bóun ni mo ṣe mọ̀ ṣé kìí ṣe oògùn ni mo ní débẹ̀ ni. ọkọ mi mo máa mọ ẹnu ló máa ní ṣàṣàánú mi. tọ́lọ́run bá ti fọ̀tẹ́ ẹni hàn ni kò lè pa ni mọ́. mo ti gbọ́ ẹ. ó ti wà ń tó bá tún sọ̀rọ̀ tó tiẹ̀ ilẹ̀ ọ̀gá jùlọ mo jẹ́ ọmọ o tó bá tiẹ̀ wá gbọ́wọ́ kan nísìnyí yóò forí jóná yóò gbóhùn ara rẹ̀ ni o àmẹ́lẹ̀ tí mo ti bá sọ mo mọ̀ pé yóò tọ̀wọ́ ọmọ rẹ̀ bọ́ sọ mo sì sọ fún mo ní pé àlọ́ ń ta hun àbọ̀ ń ta náà rẹ̀
wípé àpadàbọ̀ tèmi ní ọwọ́ sí ju. Ẹni ló máa ní ẹni lásán ló ní màmá kò bá mi. Mọ́rẹ̀mí Àjànsóró Mọ́rẹ̀mí Àjànsóró Mọ́rẹ̀mí Àjànsóró tó o bá lo okòkò dé o tó o bá lájò kó bọ̀ mi ò pè ọ́ fúkú o bẹ́ẹ̀ ni mo pè ọ́ fárùn Mọ́rẹ̀mí ẹbí kan kù mí ó kù mí ibi tí mo ti ń ṣiṣẹ́ lé ọmọkùnrin kan ló wọlé ló kù ṣe gàtà ló wọnú ọ́fíìsì mi wọlé mi ó kọ́ mi lábùkù tí mo ò rírú rẹ̀ nígbà tí ó parí ọ̀rọ̀ rẹ̀ ó ní bàbá kan ló wà ń wẹ̀ fún òun bàbá òfò lẹ́nu ẹ̀yẹ. Mọ́rẹ̀mí o jọ irú èèyàn wo ni ẹni tó bá bá mi ní ọ́fíìsì mi lé ní irú èèyàn wo ló jẹ́ àti pé ta ni bàbá òfò lẹ́nu ẹ̀yẹ tó ń sọ yẹn mo fẹ́ mọ orí èèyàn tó jẹ́ nítorí à ń pè ọ̀rọ̀ ìlówè ó ń la ronú. Mọ́rẹ̀mí o làáhàn mi ní bàtà ké lójú fẹ́ Mọ́rẹ̀mí Àjànsóró òfò lẹ́nu ẹyẹ awo tí ń wá oúnjẹ fún awo ẹgbẹ́ ẹ̀ Ajíbádé oore ló fò lẹ́nu ẹyẹ fẹ́ ṣe fún o àmọ́ ọjọ́ ikú Ajíbádé tó ti sún mọ́lé òun lójó ṣìṣe Ọlárewájú o ọmọ Arísẹ̀gì Ṣògbó ni. mo ń jáyé. kí ló wá fẹ́ kí n ṣe báyìí o. Mọ́rẹ̀mí òun tá a wà yìí ààyè tá a wà yìí tí ní ọ̀la bá fi máa mọ́ káàríwò ẹ̀ púpọ̀ sàn lé wọn kọ́ káwọn lé kọ́ fẹsẹ̀ jọlẹ̀ wọ́n dá bàtà ọ̀fọ̀jọ́ tẹ́lẹ̀ wọn lé wọn nǹkan tí mo máa fẹ́ rẹ̀ Mọ́rẹ̀mí Àjànsóró. Ọlárewájú ṣé bó ti fẹ́ nu. bẹ́ẹ̀ni. Àṣẹ́gun. Àṣẹ́gun ní ilé àwọn Ajíbádé ariwo ẹkún ariwo ọ̀fọ̀ ìkáwọ́lé ní fẹsẹ̀ jọlẹ̀ yóò ṣẹlẹ̀ tó bá jẹ́ pé Ajíbádé mẹ́rin tó ń bá fà á Olóò ṣe dá o. Ó ṣe dá o. Lóòótọ́ ni. Lóòótọ́ ni. Ẹ jọ̀ọ́ ẹ má bínú ṣé mò ń lálàá ni. Ẹ lálàá. Mi ò lálàá. Ọ̀rẹ́ mi kú. Ó ti kú o. Ẹ̀wọ̀n kan tó ṣe fún mi. Ajíbádé kú. Ẹ̀rí kan tó ṣe fún mi báyìí. Níbo ni mo fẹ́ rí tèmi gbà mo fẹ́ gbà náà. Tí mo ti tó ẹyẹ sunkún báyìí tí wọ́n sunkún bẹ́ẹ̀ lè lọ sí kẹjọ ẹ̀yin lè máa ṣèyá àwọn ọmọ yín ẹjọ́ àǹtí mi ẹjọ́. Jọ má bínú tó lọ kí ló ń ṣẹlẹ̀ gan kí ló ṣe ṣé ó sick lóru mọ́jú ni àbí báwo kí ló ṣẹlẹ̀. Ó kúkú sick ó wọlé àjọ wà nínú room ó ṣàlọ́ ń bọ̀ ó ṣe bá kò ń kọra mo ní kí ló ṣe é kò sọ nǹkan fún mi nǹkan tí mo ṣà ń gbọ́ lẹ́nu ẹ̀ ni pé ó ṣà ń pariwo Lárewájú mi mọ́kọ́ tó ń sọ àìgbà tó sùn tí ó jì mọ́. Ajíbádé ń dárúkọ Lárewájú. Ẹ̀rọ ayé mi báyìí níbo mo fẹ́ rí níbo mo fẹ́ gbà. Ó pariwo Lárewájú o ẹ̀wọ̀n kan tí Jíbádé ṣe fún mi. Ẹ̀wọ̀n dúró bùkátà tó dà sí mi lágbàdá ń bọ́ mo fẹ́ gbà. Jíbádé ti kú ọ̀rẹ́ mi ti kú. Ó ti kú o ó ti kú ó ti kú ó ti kú ó ti kú ó ẹ̀fí mi lẹ́ni. Lọ sunkún báyìí lọ síkì ẹjọ́ náà èdè ẹjọ́ náà tí mi ẹjọ́. Olójú kan kò kí ń mọ yìí Ọlọ́run àfi tí tó kù bá yọ̀bọ̀ àtòrí àtìkà ikán kò kí ń ṣe. Ó ti ṣẹlẹ̀ o Jíbádé ti kú Jíbádé ti kú ẹ wo mo ní kí n lọ bá ọ̀rẹ́ mi nílé ilé ẹ̀ tí mo dé báyìí òkú ẹ̀ ni mo gbà. Ẹ jẹ́ bí wọ́n sọ fún yín wọ́n ní ká wí fún ni ká gbọ́ ká sọ̀rọ̀ fún ni ká gbà òun ní ọmọlúàbí àwí ìfẹ́ àfọ̀gbà ló mú pẹ̀pẹ́ kan wà gá ìbọnú. Ṣé mo sọ fún yín pé tẹ́ ẹ bá ti sùn tẹ́ ẹ lálàá yìí kẹ́ ẹ tètè wá sọ fún mi ni bẹ́ẹ̀ ṣe lálàá náà lèmi náà là ẹni tẹ́ ẹ rí lójú oorun tí ń gùn yín bí ẹṣin òun náà lèmi náà rí. Lárewájú náà ni mo rí. Òun náà lèmi náà rí o
tẹ́ mọ̀ sọ fún yín pé tẹ́ ẹ bá ti lálàá ìkẹ́ tètè wá sọ fún mi. Bí o ṣe lálàá tán ni mo ní pé kí n gbọ́dọ̀ ọ̀rẹ́ mi lọ kí ṣé òun náà ti lálàá kájọ wá bá yín nǹkan tí mo bá ń bẹ̀ nìyẹn alátìmọ́lá burú lóòótọ́ òun náà lẹ́sọ yẹn òun lẹ́sọ yẹn. Ọlárẹ̀wájú òun lọ́pọ̀ ọ̀rẹ́ rẹ o ọ̀rẹ́ rẹ ló fi wàdùwàdù òun ló fi rédà lórí ìkọ́ o òun ló pa. Ọlárẹ̀wájú òun ló pa Jíbádé òun ló pa. Ṣé kò ní pẹ̀lú náà bàbá kí la máa ṣe Ọlárẹ̀wájú máa pa mí. Àfikún náà múra o torí pé nígbà tó ti mọ̀ pé ẹ ti mọ ibi tóun gọ sí a máa lépa yín ni àmọ́ báyìí kò sí ohun tí ó ṣe fún wọ kò sí ohun tí ó ṣe fún wọ o torí pé ikú kì í pẹ̀tà lójú rẹ ikú kì í pa kùkùté o torí pé àṣà ti ń jẹ fún igbó ọdẹ kan kì í pa àwòdì ti ń jẹ fún olódàn ọdẹ kì í pa ikú kì í pẹ̀tà ikú kì í pa kùkùté bẹ́ẹ̀ ni mo sọ fún ẹ fọkàn ara rẹ balẹ̀ fọkàn ara rẹ balẹ̀. Kí la máa ṣe bàbá kí la máa ṣe. Ọ mọ̀ pé orogún òwò ó lé ní orogún òwò ọmọ kó lè ju orogún ìyá láti ìyàwó lọ ni ó lè wá gbọ́ wọn ní bọ́mọdé bá dárí sapá apá ọ̀pá ni èèyàn burú o bọ́mọdé bá dárí sọ̀rọ̀ kò ń rókò kò bọ́mọdé bá dárí sọ gẹ̀rú àtòkò ni wọ́n ti rùkú ẹ̀ wálé kò sí ohun tí ó ṣe fún wọn wọ́n sin ọ ní àwọn gbẹ́rẹ́ lóríṣiríṣi àtàwọn ìtọ́jẹ tó mú ẹ̀yìn lòdì tẹ́lẹ̀ ni àmọ́ àgbọ́dọ̀ fíjò sórí ìrìlẹ̀ sùn àgbọ́dọ̀ fúnná sórí ìrìlẹ̀ sùn. Jẹ́ ká lọ jẹ́ ká lọ. Pẹ̀lẹ́. So enjoy oúnjẹ. Enjoy it. Ṣé wọ́n ń pa ẹ̀mí? Ẹ má mi jọ mi lójú. Pẹ̀lẹ́. Ó dáa pé òun fẹ́ máa kún mi díẹ̀díẹ̀. Jẹ́ kí n tètè máa lọ. Ò ṣe wọlé kó sùn díẹ̀ kó tó máa lọ àbí ilé ṣáà ní ilé ẹ̀ wọlé kó sùn. Wọlé kí n sùn. Náà mọ̀ pé ìjọ Thursday ní nǹkan tí mo máa ń ṣe ní Thursday. Ilé mi ni lóòótọ́ àmọ́ ó sì máa sùn jẹ́ kí n tètè máa lọ ṣùgbọ́n ìyàwó mi. Ní sùúrù báwo ló ṣe ń ṣe báyìí? Mo mọ̀ pé níbi tó máa ń lọ tọ̀sí gbogbo tọ̀sí ló máa ń jáde àmọ́ ilé tó wá ń kun ẹ̀ yìí bó tiẹ̀ jẹ́ bí wákàtí méjì kò kàn fi rẹjú tó bá dẹ̀ máa fi tọ́wọ́ ọ̀rọ̀ lẹ́ máa wá jẹ wá máa lọ síbi tó ń lọ. Wá jí mi bí wákàtí rẹ̀ jẹ́ àgbà. Màá wá jí ẹ̀ náà. The last day. Make sure kò jí mi o. Má wọrí. Jí mi o. Pẹ̀lẹ́. Ara kò bá máa jẹ́ kó wá bà mí láyé jẹ́ èmi ọmọ kékeré ara mi. Ẹni tí ò bá má gbọ́n láàrú gbò wà máa jáde wà máa jáde ní gbogbo gbà. Èmi ò rí inú ọkùnrin bíi ilé rí ṣówó ni gbogbo nǹkan ni wàá fèmí nìkan lẹ̀ sínú ilé àìmọye nǹkan tó wò lè ṣe láàyè mo dẹ̀ ń bẹ sọ mò ń bẹ sọ wọ́n tó ṣe wà eléyìí tó jẹ mọ́jẹ dọ̀tún la kó tó jì gbogbo nǹkan tí bá wù ń báyìí gbogbo àrà tó bá wù ń máa fẹ́ dá kó tó dọ̀tún la. ìgbà máa ṣe pé ọlọ́run tó wà ní tiwa o. ọlọ́run tó wá ní ọlọ́run tó wà nípa tiwa ló bẹ̀rù débi ìparí ọmú yìí débi abọ́ tí wọ́n fún ẹ kó o fi jẹun òun ló dọ̀tí ẹ̀ bẹ́ẹ̀ lẹ́yìn tí ọmọ kékeré àgbàlagbà yẹn. ó dáa o ṣe o ń bí ọmọ yẹn gbà sílé ọmọ ọ̀dọ̀ yẹn gbà sílé ń gbóhùn rẹ̀ fún mi lóúnjẹ yóò fún mi lóúnjẹ tán mo wá jẹ́ ohun tán báyìí kò yẹ kó mọ̀ pé ó yẹ kó wà á palẹ̀ mọ́ kí n wá fi àpàtìmẹ́ǹtì tèmi lẹ̀bi kí n wá lọ máa gba àpàtìmẹ́ǹtì tiẹ̀ lọ kó lè wọ́ọ̀kì ó gbọ̀n máa rán ẹ̀ sí ó lè làbá mi jíṣẹ́ òun kó wá palẹ̀ ẹrù rẹ̀ mọ́ kó ju bá lọ. mo yọ fún ẹ mo ó palẹ̀ mọ́ kò palẹ̀ mọ́ ó jẹ́ ọ̀rọ̀ aga sí ẹ ibi tó máa sùn mọ́jú rè wọ́n èmi náà apátìmẹ̀ntì mi o. ó mọ ohun ìṣe ibi tí máa sùn mọ́jú rè ó yẹ kó pé ibi yẹn máa sùn tó dẹ̀ mọ̀ pé Thursday iye ọjọ́ èní ó mọ̀ páyà ọjọ́ èní àkèsùn ilé ibi ó gbọ́ yóò bá mi kí ó bá sí pórú rẹ búru ó ní má sọ̀kúsọ ó pẹ́ ju aago méje máa la gbọ́gà nílé gbọ́gà kó jáde tó gbọ́ mi olómi gbọ́gà gbọ́hún yẹn lọ kó wálé bí. èmi lórí ẹ kò pé gbọ́hún lọ òfin orí yín kò pè bẹ́ẹ̀ ìwọ ló ẹ fẹ́ mi ẹ wo èmi lápàtúmẹ̀tì bí o tó o bá ti yàtà pọ́ọ̀tù lọ́wọ́ òsì ibẹ̀ ń tèmi ibi ó máa sùn ló wà yìí lórí burúkú wẹnu bí parí ọmọ orí ẹ dàrú. lórí burúkú ìdè yóò fi lóko mọ́.
kọjá ilé arìnrìn gbẹ̀nẹ̀ kò má ní ìsúná. Iṣẹ́ òkúkú rere ṣẹ́ ọmọ Ádámọ̀ ló ṣokùnfà mo fẹ́ dógún mo fẹ́ dọ́gbọ̀n ilé ayé ló mọ̀ sàn láàrin ajé ni mo ní pẹ́ pọ̀rọ̀ ìró aláǹgbá kò jọ tọ̀ ní olójú kan kò kí ń mọyì Ọlọ́run àfi tí tó kù bá yọ̀bọ̀ àtòrí àtìkà ikán kò kí ń gé ìgbà tí jó bá yẹn ni là ń kúrò lójú àgbo. Mọ́rẹ́mí ayé ìlú òkè ara o. Àpárò kò yẹ ò ga jù kan lọ àfẹ́yí tó bá gòrí ebè. Tọ́pọ̀ sàdá sókè ìyẹn ní gbàngó. Ibi pẹlẹbẹ ló máa fi lẹ́lẹ́gbẹ̀ẹ́ àkọ́kọ́. Ìró aláǹgbá kò jọ tọ́ ni. Ó máa ṣiṣẹ́ lẹ́sẹ̀ yìí, máa jẹ́ tí wọ́n ṣe. Àfi tí tó kù bá yọ̀bọ̀. Kí ló ṣẹlẹ̀? Kí ló ṣẹlẹ̀ Muta? Mo ń béèrè lọ́wọ́ ẹ kí ló ṣẹlẹ̀? Ṣé ìwọ̀n kan tí mo sọ fẹ́ láàárọ̀? Mo fẹ́ kó jẹ́ ká gbé fẹ́sà jáde, onírọ́, ilé ìdè ká gbé jáde, bẹ́ẹ̀ ni ìwà lè jẹ́ ká gbé yẹn jáde. Ṣé nǹkan tó ṣẹlẹ̀ báyìí sí? Kí ni nǹkan tó wà pọ̀? Ọ̀gá kò rí bẹ́ẹ̀. Ẹ̀yin náà mọ̀ pé dábàá tó lọ sọ́nà máa wọ́n kò lẹ́ máa ń pè sí ẹgbẹ̀ tí ń gbé lọ. Ẹ yẹ máa wo gbogbo àwọn kìíní pátápátá ló ti ẹ̀. Pọ̀ ó dá mi lójú pé kìíní ìfúlọ̀dì lásán òun ló máa kọ́ sí pírọ́blẹ́mù. Àbá tètè kúrò ní ọ̀gá. Ẹ mọ̀ ẹ̀jẹ̀ bóyá ìdìmú yìí. Ọ̀gá ẹ̀yin náà ràn mí lọ́wọ́. Ẹ lábá mi láti. Ṣé òun ya wèrè? Ṣé òun wà pẹ̀lú ọpọlọ ẹ̀yà? Ṣé ń bẹ sítáàtì mọ́tò? Kí ni mo gbà fún? Kí ni mo gbà fún? Mo tọ́ yóò ya wèrè ni. Dáhùn. Ọ̀gá ẹ má dúró. Ẹ̀yà làwọlé ẹ̀ làwọlé ó máa ṣiṣẹ́ ó máa ṣiṣẹ́ ó máa ṣiṣẹ́. Ṣé o bá iṣẹ́ wo pàápàá ní kọ́tù àkójọ rí o? Ọ̀gá ẹ̀yà fẹ́ mọ̀ ti sọ kọ́kọ́rọ́ nù. Àfi tí tó kù bá yọ̀bọ̀. Àtòrí àti ìgbà kúrò ìjọba mi ṣí kéètì ẹjọ́ kúrò lọ́wọ́ ẹjọ́ mo kánjú ẹjọ́ mo wà ní ẹsẹ̀ ẹ bá mi ṣí ẹjọ́ mo fọlọ́ ń bẹ̀. Láago mélòó ká bá yín ṣí géètì lẹ́yìn aago 10 àwa kò ṣí géètì fẹ́nikẹ́ni mọ́ o tí ó ti yé yín ẹ rèé sófin o ẹ gbọ́dọ̀ tún máa rúfin káàgọ́ ọwọ́ rẹ sọ. Aago 12 la wà yìí o tó dẹ̀ jà sí wípé àjọ máa wà níbà ìmọ́jú ni. Èmi àti ìjọba wà níbà ìmọ́jú èmi àti yín kí ló ṣe yín náà. Mr. Ọlárẹ̀wájú èmi ni ẹ̀yin ni nídà yìí. a dà fún ẹ tí ò ní bàjẹ́ yorùbá mi sọ fún àwọn tó kẹ́kọ̀ọ́ bá mi ṣí géètì kíákíá jọ. àṣé o ṣe iná bukú díẹ̀. ó lẹ́yìn náà ti ń bọ̀ ẹ ṣe sùúrù ará àdúgbò ni ṣe bí ẹ̀yin lẹ ṣòfin. bẹ́ẹ̀ni ẹ ṣe sùúrù ẹ jẹ́ ń bá yín pé ajá ni. ṣé tí ò ní bàjẹ́ dáhùn. ìwọ Muta ó dà. ajá yóò máa gbé báyìí. kí ló sọ. wo bí àbúrò mi ẹ bá mi já géètì yẹn máa fún yín lówó kọ́kọ́rọ́ yẹn láàárọ̀ la máa fún yín dọ́bù ẹ̀jọ̀ torí Ọlọ́run. kọ́kọ́rọ́ mi ṣé bẹ́ẹ̀ ilẹ̀ ṣòfin bẹ́ẹ̀ni káwa tó wá bà òfin jẹ́ àwa já dànù kó dáa ẹ wá wọ̀rọ̀ kan fi ṣàdá kó dáa. bí àbúrò ṣe bí mọ́tò mi ṣá sèfù bí tó wá ṣé mọ́tò yín páàkì ẹ̀ dáadáa ni ó sèfù. wo bí ìwọ máa dúró tí wọ́n mọ́jú tó ti yẹ tó bá rà lọ́kọ̀ máa gbé mọ́tò wọlé. ọ̀gá ẹ̀wá ẹ̀dùn tẹ́ ẹ bá rí pé láti mọ́tò ṣe láti èmi kọ́ ọwọ́ very special. sórí yẹn gbéṣá ta ló kọ́ sí gbogbo tó ṣẹlẹ̀ yìí mo rò kó rí ẹ dàrú ẹ wo bí. ẹ bá wa ní ìdílé ẹ̀ka tó mú bọ̀. ẹ jọ àmú ọkàn lẹ. ẹ gbalibi tí ẹ máa rí ó ìwọ tó la dúró níbẹ̀ ó mọ̀ kẹ́ sáyẹ̀ báyìí ló yẹ kó wà sódà ẹ máa lè kọfí. ẹ lọ sọ gan ìwọ òru owó àwọn kìíní dúdú bórí. orí àwà báyìí ṣó orí wà báyìí látàárọ̀ dúró táìmù báyìí òun la máa fi ń ṣiṣẹ́ a máa wá sùn mọ̀jú òwò tí ẹ bóye tó yìí
wọlé bó ṣe rí wo bó ṣe rí wo ọ̀n wọlé ìjọba. Ọ̀gá. Jọ sí ọ̀gbọ́n tó bọ̀ kí mo kọ́ lẹ̀ látara lọ. Ọ̀gá mọ́tò yìí ń kọ́. O etí ń dùn ẹ̀, o ti sọ orúkọ àbí? Mọ́tò wèlé ọ̀nà mẹ́rin, àti kó máa bèrè àlàáfíà ni. Mo tó mú ọ̀gá tó ń sá lulú eré báyìí nínú ilé. Àfàìmọ̀ kí gbogbo wa má gbagi ìrìlé nìyẹn. Madam, ẹ ṣé o. Ṣé ẹ rí mú ẹ máa wọlé báyìí? Bá a ṣe kúrò ẹ mọ̀ pa ti pẹ́ ká tó kúrò ní already. So bá a ṣe máa dé, tá a máa dé junction, àwọn ọlọ́lẹ̀ dá wa dúró, ibẹ̀ lèmi wá o. Ìgbà máa dẹ̀ délé báyìí, ń bá dẹ̀rẹ̀ ẹ̀jẹ̀ bá tọ̀ lọ báyìí, yá. Ṣọ́gàrá tọ́níkì wà lé ni. Mú ẹ máa wọlé báyìí tí máa rí wọn báyìí, mo rí pé ọ̀gá ti jẹ́ra. Bẹ́ẹ̀ni sọ ọ̀jà rẹ̀, kí ni gbogbo kátìkàtì tó ń sọ yìí? Kí ló ń sọ tí ò dùn lẹ́nu ẹ̀? Ibo lẹ lọ lánàá?
ibo ló gbọ́kọ mi lọ lánàá ń pàtẹ kúrò lọ́dọ̀ mi. èmi tí ẹ ti rò tẹ́lẹ̀ pé bóyá iṣẹ́ ẹja kọ́gà wa mọ̀ mọ̀ dá á sì fi sàrà pé kọ́wọn lè. ẹ ọ̀tọ̀ babajọ mi torí ọ̀dọ̀ kí ló dé kí ló ṣẹlẹ̀ sí ẹ kó ṣe bó ṣe kúrò lọ́dọ̀ mi lálẹ́ àná rẹ̀ kí ló ṣẹlẹ̀ bó ló ti rí gbogbo eléyìí torí ọ̀dọ̀. ìyá jọ mi lójú ìwọ náà ìwọ ló. bíi ti báwo. ìwọ ló fọ. àsúré tètè kò ní kọjá ilé arìnrìn gbẹ̀nẹ̀ kò má ní ìsúná. Iṣẹ́ òkúkú rere ṣẹ́ ọmọ Ádámọ̀ ló ṣokùnfà mo fẹ́ dógún mo fẹ́ dọ́gbọ̀n ilé ayé ló mọ̀ sàn láàrin ajé ni mo ní bẹ́ẹ̀ kọ̀rọ̀. lábúlé báwo ni wo mọ́tò yẹn ti gbé ṣe èdè jàre mo wà ní street ibi ọ̀dọ́ yẹn Ògúndìmú street jọ yọjú sí mi sísìn ìjọ tó lọ́jọ́ má pẹ́. ìgbà tí jó bá yẹn ni là ń kúrò lójú àgbo. ìdí máa ń ṣe yín tó ti ṣe yín. mo kàn ń bọ̀ láti street níbẹ̀ yẹn tó ti yé wọ́n ti kàn bẹ̀rẹ̀ sí ní jack bó ṣe paná ni ọ̀rẹ́ ò tiẹ̀ yé mi mọ́ rárá. ẹ mọ̀ ní lọ́kì o kọ́kọ́rọ́ dà. How far now? Lábúlé. Bàbá. Kọ̀fà. Ìṣòro ńlá lọkọ̀ ìpadà wá ní fíìmù ti tán báyìí. Ṣé rí kí n má parọ́ tàn yín? Ẹ́ńjìn yìí ti padà lọ lé pátápátá o. Ẹ́ńjìn yìí ọ̀dà, àǹsọ́fà rẹ̀ ọ̀dà, kákúlétọ̀ rẹ̀ ọ̀fapò. Bí n bá bẹ̀rẹ̀ sí ní mọ̀ ká ìṣòro tí ọkọ̀ yìí ní, ayé oṣù yín. Lábúlé. Mo ti náwó lórí mọ́tò yìí láàárọ̀ yìí. Mo ti ná 7,000 lórí ẹ̀. Mo kọ́kọ́ bọ̀ mẹkáníìkì kan ti kọ́kọ́ gbowó lọ́wọ́ mi. Ṣó ti yẹ mo tún wá dé bísí wọ́n tó ní kinní kan fa kó kápẹ́tọ̀ kan tún gbádùn báwo ló ń ṣe báyìí náà. tí bá yín ṣe ọkọ̀ yìí nísìn yóò ti lé lẹ́yìn bí ọdún méjì àbá ìmọ̀ye ọdún ẹ sì mọ̀ pé n lè parọ́ fún yín n tí n bá sọ ẹ gbà bẹ́ẹ̀ ni ṣé rí kinní yìí bó ṣe wà yìí àtowó iṣẹ́ àtẹ́ńjìnì àti gbogbo ẹ̀ bá a bá sì rí bíi 180 a parí ẹ̀ nǹkan sáré lọ sí Òṣòdì nísìn ń lọ rèé ra gbogbo àwọn páàtì rẹ̀ àti ẹ́ńjìnì lábàáṣe fíìmù tánù kẹ́ ẹ̀ mọ́ lọkọ̀ yín lókù. 180. ọmọ tó ṣẹlẹ̀ ṣe rí mọ́tò yìí bó ṣe máa kú òǹbí àtòkú àtàyè ẹ ṣáà ń gbé lọ sí workshop yẹn. kò burú sókòwò mọ yín lọ ẹ mú bíi 10,000 á káfí pé àwọn tó ìfẹ́ kù kí wọ́n tó rẹ̀ kó yàn yín. báwo ló ṣe ń sọ̀rọ̀ báyìí Lábúlé nígbà tí mo sọ fún ẹ kí mo ṣẹ̀ṣẹ̀ náwó kan tán sìn ni tó tún ṣó káwó mọ́ mi lọ́wọ́. ẹ dákun ẹ má bínú o ṣé béèrè ọ̀fàjà ṣé tí n bá fún yín mọ̀ràn ṣe é tẹ̀lé. mo ń gbọ́ kí ló ṣẹlẹ̀. ṣé ẹ rí ọkọ̀ yìí bó ṣe wà yìí ní kápá kí wá bí tá a ti ń ṣe mọ́tò àwọn èèyàn máa ń wá ọkọ̀ wá bẹ̀ dáadáa bá a bá tẹ́wẹ́lì mọ́tò yìí bẹ́ẹ̀ tá a gbé bẹ́ẹ̀ àwọn èèyàn ọ̀rọ̀ àṣẹkẹsẹ wọn kò wá á sì kówó yín fún yín. pé ẹ lè bá mi rí ta. abájú kó fún ẹ sì fi ra ọ̀kadà ẹbí kẹ́ ẹ máa gbé lọ bí iṣẹ́ nìkan náà ni. kémi ra ọ̀kadà. àbí. Lábúlé kémi ra ọ̀kadà kí n ta mọ́tò kí n fowó ẹ̀ ra ọ̀kadà. obìnrin nú. báwo yín sọ̀rọ̀ báyìí náà Ọlọ́run jẹ́ ká rí láburú náà kí n ta mọ́tò tèmi kí n wá fowó ẹ̀ ra ọ̀kadà. àbí. àsúré tètè kò ní kọjá ilé arìnrìn gbẹ̀nẹ̀ kò má ní ìsúná. mo ti ń fi nọ́mbà látàárọ̀ tí ò lọ
àfi kó má bínú jù ọ̀rọ̀ tó bẹ́yìn yọ ni tí mo ń bọ̀ tó ti mo ti get owó ti get 50,000 ní owó yẹn àmọ́ bí mo ṣe ń bọ̀ báyìí mọ́tò ẹ̀kọ́ develop 40 ni mo wá pé kí ni mo fẹ́ ṣe sọ̀rọ̀ ìbá ìtòrí Ọlọ́run mo wá pe mechanic ìgbà tó máa dé ó ní nǹkan tó ń ṣe mọ́tò yẹn o bóyá bíi 30,000 naira ni ọkọ̀ pé kí ni mo lè ṣe mo wá ní màá transfer 30k sóhun ìgbà tí mo dẹ̀ transfer fún 20,000 òun ni mo wá ní pé kí n kó wálé pé kí n tẹ̀sẹ̀ wá ṣe kí ni kí n wá kó fún ẹ pé ká tẹ̀sẹ̀ manage ẹ̀ náà ká tẹ̀ tó máa wọ́n báyìí máa jáde tá a tún máa wá ètò kù sí Ọlọ́run tó ṣe léyìí á tún ṣe mí fún wa. Àràbí èrírí ó kù 20,000 naira lọ́wọ́ ẹ̀ ó dẹ̀ wá ń bọ̀ nílé ó dẹ̀ lè gba yàrá sọ́dọ̀ mẹkáníìkì ẹ̀yẹn kó máa gbé bẹ̀ ọ̀ kó máa tẹ̀lé lọlé kẹjọ máa gbé Ọlárẹ̀wájú ṣó gbádùn ṣá kí ló tiẹ̀ dé tí mò ń bí ẹ ó gbádùn mọ́ mi ò rò pé àlàáfíà ó súnmọ́dọ̀ ẹ̀ mọ́ rárá àti rárá. a má sọ̀rọ̀ báyìí. báwo ni mo ṣe ń sọ̀rọ̀ bíi ti báwo jọ torí Ọlọ́run kí ló dé torúkọ tiẹ̀ òrù ẹ̀ rán kọ́lá ẹ̀ kó máa lọ síwájú kó ló dé tó jẹ́ pé Ọlárẹ̀wájú ẹ̀ orúkọ òrù ẹ̀ ọlá ẹ̀ ń lọ sẹ́yìn ni tó bá tiẹ̀ jẹ́ pé ó ń lọ sẹ́yìn ni ṣe bá tiẹ̀ máa ní òpù pé ó máa lọ síwájú lọ́jọ́ kan ó wálẹ̀ tán pátápátá ni kí ló dé kí ló ṣẹlẹ̀ ṣé wọ́n bí sọ́ọ́rí mẹ́ja ni nígbà tí mo sọ pé mo nídìí 70,000 naira kò tún ṣèmi ni mo ní ìdí ẹ o àwọn ọmọ ẹ ní o owó school àwọn ọmọ tí mo bí fún ẹ tó wá jàjà rìn gbára tó rìn gbó lọ tó rìn lọ bí ìgbóná látàárọ̀ tó wá rí 50,000 naira ó wá ń bọ̀ lé nìyẹn kó o mú 50,000 naira náà délé láyọ̀ àtàlàáfíà ó wá ní kinní kan ṣe ẹ̀ẹ́dẹ́kùmágolo tó ń dì kiri ti ẹ̀rọ mi sí tó ń gbé kiri tó pè ní mọ́tò yẹn nǹkan kan ṣe ó dẹ̀ kó 30,000 naira fáì ọkọ̀ ya nínú owó ó dẹ̀ kó lé mọ́tò lé lórí jọ torí Ọlọ́run nínú mọ́tò àti àwọn ọmọ èwo ló wà important jù. orí tá a bá ní ká fojú inú wò náà gbogbo ẹ̀ náà ló wà very important ṣé o ti ọmọ wà very important mọ́tò náà wà very important torí mọ́tò náà la fi ń wá nǹkan tá a máa jẹ káàkiri torí ọmọ ìsọfún kí n fún ẹ ní 20,000 náà ká tẹ̀ ṣe mọ́tò ṣé o ti yẹ àdẹ́mọ̀ nǹkan tó bá tún kù. ṣé dandan ni kó o fi mọ́tò wá nǹkan tá a máa jẹ lọ ni o ò lè fẹsẹ̀ rìn ni gbà mí mi ò ríru Ọlọ́run bá rí o wá ń bọ̀ lé pẹ̀lú 20,000 naira well sórí níbi tí mo bá ẹ dé o tó gẹ́ alùbàtà kan ò kí n dáràn ṣó ti yẹ a kì í bá ní tọ́ báyìí ká fani nítọ́ ya tó bá jẹ́ pé mi gangan ni mo jẹ́ àbígbẹ̀yìn màmá ẹ̀ mi ò rò pé ó yẹ kí n bẹ́ẹ̀ jẹ̀yà tó tó ìláyé mi wọ́n bá ṣe bí ẹ náà ṣe bí mi o ọ̀tọ̀ọ̀tọ̀ ládẹ̀rìn wá lé ayé mi ò lè sọ pé torí pé mo ti wá lọ́kọ kí n wá kú sínú ìṣẹ́ ṣó ti yẹ ọmọ fáìgẹ̀ ni mí tí n bá bọ́ síta nígboro pẹ̀lú bí mo ṣe ti bímọ màá rí ọkùnrin gidi tó máa gbé mi sílẹ̀ tó dẹ̀ máa fowó gidi tọ́jú mi ìyà tí mo bẹ́ẹ̀ jẹ́ ó ti tó sórí jẹ́ ń sọ fún ẹ gbogbo eré tó bá mọ̀ ọ́ sá tètè bẹ̀rẹ̀ sí máa sá láti ìsìn lọ nítorí pé mo fún ẹ ní oṣù kan péré mo fún ẹ ní oṣù kan láti lówó. oṣù kan. bẹ́ẹ̀ ni mo sọ fún ẹ lẹ́yìn oṣù kan tó o bá fi lè lówó tí kò sí ìyàtọ̀ nínú gbèsè ayé ẹ tí mi ò rí ìyàtọ̀ nínú gbèsè ayé ẹ pé kó lówó màá fi ẹ́ sílẹ̀ o. má ṣe bẹ́ẹ̀ yàgò lójú jọ tó yọ. tó o bá súnmọ́ mi màá jẹ ẹ̀jẹ̀ dáàdì dọ̀ mi lójú màá jẹ lójú lọ́sàn-án ni mo yẹ sọ yìí màá jẹ lójú gidi gan ni o oṣù kan péré ni mo fẹ́ tó o bá ti lọ báyìí máa kó kúrò nínú ilé ẹ ní mo dé máa da gbogbo àwọn ọmọ èlò ẹ láyà kò jù bẹ́ẹ̀ lọ torí ò lè wá pa mí. má ṣe bẹ́ẹ̀ ìyá jọ mi lójú. tó o bá súnmọ́ mi máa jẹ́ lójú bí mo ṣe sọ yìí o tó o bá súnmọ́ mi wo níranù ọkùnrin oníṣẹ́ jàtìjàtì olóòrùn èèyàn tó bá rí ẹ ní ìsìn wọn rò pé èèyàn tán nítorí òdì kúkú òdì kàkà bí àlùbọ́sà ní ìsìn òdàbí èèyàn gidi wọn ò ní mọ̀ pa olóòrùn àkúṣẹ̀ jàtìjàtì àmọ́ bí ó ti forí ẹ̀ gbà pààrọ̀ ni kó lọ sí River Niger kó lọ bẹ́ẹ̀ wo orí ẹ̀dá lórí burúkú tó tẹ̀lé ẹ̀ kiri kó bẹ́ẹ̀ wẹ̀ dànù sókun. ìyá jọ mi lójú má ṣe báyìí fún mi torí ọlọ́jọ́ mo fọlọ́wọ́n bá bẹ́ẹ̀ mọ́ mi jọ mi lójú má ṣe bẹ́ẹ̀. ǹjẹ́ dáṣá ní ṣàwo wọn nígbó wẹ̀ṣẹ́nù ní ṣàwo wọn lẹ́jú ọ̀dàn òun ló dífá fún Ọ̀rúnmìlà lọ́jọ́ tí wọ́n kẹ́bọ kéèdì tí fá Ọ̀rúnmìlà ní tó bá ṣe bí ìṣe tèmi àrólé ìrókò Olúwéré dáṣá kó mú ara mi dáṣáká lónìí. wẹ̀ṣẹ́nù ó wẹ gbogbo òṣì ayé mi dànù ǹjẹ́ wìrì àyà o kó mọ́ wí gbogbo àwọn ọ̀tá mi pa. bàbá o. ǹjẹ́ dáṣá. bàbá o. ẹ yà sá. Ọlárẹ̀wájú kọ́ mọ̀ wọ́n. èmi ni bàbá. ẹ rà lọ. ọ̀kàrí. mo mọ̀ rí ọ lákòókò yìí. mo wá rí fún ọ̀rọ̀ kan ní bàbá. lójú rẹ wá kó pàṣọ lọ́wọ́ báyìí. àbí sùúrù sá.
ọ̀rọ̀ náà sì le. bẹ́ẹ̀ ni. ohun tí mo sì ń ṣe lọ́wọ́ yìí àmọ́ kò gbọ́dọ̀ rí ọ kí n má ní mo rọ́mọ mi wá fi ìjókòó tẹ̀ ọ̀kàrẹ̀ àmọ́ lákòókò yìí ọ̀rẹ́ ibi iṣẹ́ ni ibi iṣẹ́ lọ́ọ́ yẹ ọ wa. ẹ wo ó pẹ̀lú nǹkan tí mo ṣe wá rí yín. bàbá kẹrin ọ̀rọ̀ ilé ayé mi kò yé mi mọ́ rárá ṣé iṣẹ́ agent mò ń ṣe tí mò ń bá wọn ta léra lé ọlọ́run bíi pé mo kàn dé ayé mi kàn tiẹ̀ kò tiẹ̀ yé mi ò rí ṣe ń díẹ̀ kò yé mi rárá gbogbo ẹ̀ ó kàn tí àti ẹ̀ ń rí bákan ní ṣé wáyé tó ṣe pabambarì ibẹ̀ ni pé ìyàwó mi níṣẹ́ ló tún wá ń frustrate life mi. ọlọ́rẹ̀ kó wọn wá bá ọ wọn wá mú ọ. inú wọn ni wọn wàá mú mi nǹkan tí mò ń tọ́ la sọ ni pé ó ń dalé ayé mi láàmú. ọ̀hún frustrate ọlọ́pàá mo ṣe bọ́ ọlọ́rẹ̀ ní ọwọ́ àfimú ọ. èrò ó ń dalé ayé mi láàmú ó lọ́mọkùnrin o kò ṣe kò gbọ́dọ̀ máa dúró lásán o kò ṣe é dúró wò o kò ṣe kí n máa sáré káàkiri ni ṣé kí n máa fò káàkiri ni. bàbá ẹ ṣàánú mi ẹ má wò mí ràn báyìí mo fẹ́ lówó lọ́wọ́ ni. ọlárìnwájú wọ́n ní làáhàn mi ní bàtà ń ké lótùfẹ́ ibi ọba ń lọ gan-an ní ọjọ́ ẹ̀ mọ̀. bàbá mo fẹ́ ní owó lọ́wọ́ bàbá mo fẹ́ ṣẹ́ṣó. ọ ṣẹṣó. bẹ́ẹ̀ ni bàbá. ọlárìnwájú. mo ń dá ilé òun bàbá. ọ ṣe oṣó. àyà rẹ sì gbé. inú ẹ wò mí. mo gbọ́ gidigba ò sílẹ̀kùn ẹni kọ́kọ́rọ́ bá ń bẹ lọ́wọ́ rẹ̀ ni. àyà mi gbé. bí wọ́n bá tì ọ́ ní tì. bàbá wọ́n ti kùkùté ẹnì kọ́kọ́ lè tì mí. báwọn ọ̀yá mi bá ní ọgbà káwọn jọ jẹ́ ọ́ sì gbà lọ́wọ́ wọn jẹ́. bàbá màá gbà. ọ̀dà. màá gbà dáadáa tí màá bá wọn jẹun pọ̀. bọ́bá wa rí bẹ́ẹ̀. ǹjẹ́ ọrún ni wọ́n ń kálá ìtàdógún ni wọ́n ń kákọ̀ lẹ́rù. bàbá kí ló dé. ọlárẹ̀wájú. bàbá kí ló dé. ọ̀dà ọ̀sìn ìláyà rẹ̀ gbé. bàbá ya mi gbé. wòmí èmi àrólé ìrókò olúwéré bí n bá fi ẹnu mi yìí tí mo fi gé ẹran fún ọ ọ̀lẹ́ mọ̀jẹ́ o àmọ́ tí n bá fẹnu mi sọ̀rọ̀ fún ọ mọ yìí rí ẹ wo ọgbọ sọ ọmọ tó ń pè ní ibojì. ibojì. bẹ́ẹ̀ni. tó ń sin àwọn òkú. tí wọ́n sì kú sí. wọn àmọmọ yẹn. ọ̀kàrẹ̀ ọ wàá wá ibojì ńlá tó tẹ́ dáadáa tí wọ́n ń sin àwọn olówó àwọn tó lóko àwọn sàràkí èèyàn ńláńlá tí wọ́n sin wọ́n sí. bọ́ ọ bá ti wá ibojì yìí tí wọ́n sì kú sí àwọn èèyàn jàǹkànjàǹkàn àwọn tó lóko ń lù nítorí ẹlẹ́dàá rẹ pẹ̀lú ìsìnkú ọ̀run ni wọ́n jọ mọ́ bára wọn ṣiṣẹ́ àwọn ni wọ́n mọ̀ gbowó wá fún ọ. ọ rí. bàbá. kọ́ ọ bá ti rí kọ́ ọmọ ọ̀bọ̀ wá bá mi. ṣé padà wà sọ fún yín àbí bàbá. ọlárẹ̀wájú mọ̀ lọ. mo dé tán. koríko dìde èrùgà lè dìde èmi Lárẹ̀wájú ọmọ Arísẹ̀kí Ṣògbó ni gbogbo òkú tó sì síbí gbogbo ohun tẹ́ ẹ fọjú ayé yín ṣe tẹ́ ẹ fàárọ̀ ṣe tẹ́ ẹ fọ̀sán ṣe èmi ni Lárẹ̀wájú ni kẹ́ ẹ máa wá kó fún ọ tèmi ni kò jẹ́ koríko dìde èrùgà lè dìde ọmọdé tó lówó lọ́wọ́ tó sì síbí àgbà tó lówó lọ́wọ́ tó sì síbí báyìí èmi Lárẹ̀wájú ọmọ Arísẹ̀kí Ṣògbó ni gbogbo ohun tẹ́ ẹ fọjú ayé yín ṣe tèmi ni kò jẹ́ o 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 koríko dìde èrùgà lè dìde èmi Lárẹ̀wájú ọmọ Arísẹ̀kí Ṣògbó ni gbogbo òkú tó sí pátá ọmọdé àgbàlagbà gbogbo ohun tẹ́ ẹ fọjú ayé yín ṣe èmi Lárẹ̀wájú ọmọ Arísẹ̀kí Ṣògbó ni tèmi ni kò jẹ́ o tèmi ni kò jẹ́ o tèmi ni kò jẹ́ o èmi ni kẹ́ máa fi wọn ajé wá wá torí pé ojú rere la fi ń wo owó ojú rere la fi ń wéjìgbà lẹ̀kẹ̀ ọmọdé àgbà èmi ní kẹ́ máa fi oore wá wá ọkùnrin obìnrin ọlọ́rọ̀ ọdún òlú yìí èmi ní kẹ́ máa wá sí.
Asúré tètè kò ní kọjá ilé. Arìnrìn gbẹ̀nẹ̀ kò má ní ìsúná. Asúré tètè kò ní kọjá ilé. Arìnrìn gbẹ̀nẹ̀ kò má ní ìsúná. Iṣẹ́ òkúkú rere ṣẹ́ ọmọ Ádámọ̀ ló ṣokùnfà. Mo fẹ́ dógún mo fẹ́ dọ́gbọ̀n ilé ayé ló mọ̀. Sàn láàrin ajé ni mo ní pẹ́ pọ̀rọ̀. Ìró aláǹgbá kò jọ tọ̀ ní. Olójú kan kò kí ń mọ yìí Ọlọ́run. Àfi tí tó kù bá yọ̀bọ̀. Àmín. Wá jáde nínú ilé yìí. Àmín àmín o. Ọba lọ́nà òṣèré tó tó yìí fún. Ọpẹ́ tọ́ sí Jésù. Bẹ́ẹ̀ni. Ìyàwó mi. Àṣé ìwọ lè mọ dákọ̀ Ọlọ́run. Nígbà mi sọ fún ọ pé Ọlọ́run lè yàn dúró tì ọmọ bá mi jiyàn. Ìgbà yẹn nìyẹn. Ìgbà yẹn ni kí Ìyẹn ni. ti lọ ọkọ mi. Ẹ kó ire sá o. Àánú mi dùn. Sórí gbogbo ohun tí èèyàn bá fẹ́ ṣe láyé Ọlọ́run ni èèyàn fi ilẹ̀ fún kó bá yàn ṣe. Mo rántí ẹbí wọ̀ rè mo rántí gbà wọn. Ọ̀rẹ́ mi bóun ni. Wo wá dúpẹ́ o. Owó tibí tá a jọ sọ́ńgọ́. Tibí o. Owó tó kó fún mi tó ní tó bá ti tà díẹ̀. Owó kíni? Mi ò lówó kankan lọ́wọ́. Bó tiẹ̀ ṣe pé dàjì inú iye tó ló fẹ́ fún mi bó tiẹ̀ jẹ́ èyí tí ó tó mi wọkọ̀ lọ bí tí mò ń lọ. Gbogbo owó mi ni mo ti kó fún ẹlẹ́ran tí mo gba àwọn ẹran lọ́wọ́ ẹ̀ sìn. Ó ṣe lè kó gbogbo owó fẹ́ lẹ́ran kò yẹ kó kó gbogbo ẹ̀ kalẹ̀ ṣòwò náà bó lẹ́yìn obìnrin tẹ̀ tí máa ń ṣe báyìí gan. Wá ìwọ náà mọ̀ pé ibi tí mò ń lọ ibi tí ọ̀yọ́ owó fáwa méjèèjì náà tún ni. Wo tí máa wọlé tí máa ṣèrè máa fún ẹ máa wọnú ṣọ́ọ̀bù. Èmi ò láìkí ẹ o ẹ sì mọ tírìtì èèyàn bíi pé kò ń ṣe pé àjọmọ̀ sí okòwò náà ni bó ni ibi tí mo láǹ ló ń rọlẹ̀. Níbo ni? Ṣọ́ọ̀ṣì revival ṣọ́ọ̀ṣì wa. Ní ṣọ́ọ̀ṣì èmi ò bẹ lọ ṣọ́ọ̀ṣì kankan. Ọmọbìnrin ò sì dákun kọ́ mọ́ bà tèmi jẹ́ ṣebí káfọ̀ tún wẹ òsì káfọ̀ sì wẹ ọ̀tún náà lọ́wọ́ fi mọ́ ṣebí kémi ìdẹ́jọ́ kó àdúrà bá kó bogun tí ń jà wáyé náà lọ́lọ́run ṣe tètè gbàdúrà wa. Ìta ti. Òyìn iṣẹ́ tiẹ̀ nu sọ wá rí tìbojì sọ orí gbogbo àwọn tí wọ́n sìnkú síbẹ̀ ń pátápátá àwọn òkú tí ń bẹ́ẹ̀ ìsìnkú ọ̀run tí ń bẹ́ẹ̀ àwọn ni wọ́n ò mọ gbogbo wá fún ọ gẹ́gẹ́ bí mo ṣe sọ sọ orí gbogbo dúkìá ọ̀rọ̀ tí wọ́n fi lé ayé wọn ṣe pátápátá ìwọ ni wọ́n mọ fi sìn tí wọ́n mọ kó wá fún ọ àsìkò tó fún ọ báyìí tó mọ gbàlejò àlejò tó sì mọ gbà àwọn òsìkú yìí ló mọ gbà lálejò njọ́ àlàmísì ló sì mọ gbà wọ́n lálejò àlejò rẹ́kẹ̀dẹ̀ ní ní ju wákàtí kan lọ tó mọ fi gbà wọ́n lálejò ìyún aago 12 sáago kan òru ló mọ gbàlejò wọn bí wọ́n bá sì ti ń dé wọ́n mọ jẹ́ kí wọ́n pẹ́ o torí wọn ò gbọ́dọ̀ bára wọn káwọn òkú yẹn má bára wọn. bí wọ́n bá ti kó dúkìá wọn tó tí wọ́n ti kó lẹ̀ ọ̀yá àfaramọ́ ọ lọ. torí pé ó léwu. bí wọ́n bá lè bára wọn pẹ́rẹ́ ọ léwu o ọ léwu o bí mi àrólé ìrókò olúwéré bí n bá fẹnu mi gé ẹran fún ọ lè mọ̀ gbà àmọ́ tí n bá sọ̀rọ̀ fún ọmọ yìí rí ẹ̀ wo bí wọ́n bá bára wọn
ó léwu o wọn ní sọ ju bí mo ti sọ lọ fún ọ yìí o lẹ́yìn tó bá padà wá bá mi ọlá báyìí lọ́mọ n ò mọ̀ rí ọ nínú ọlá báyìí ni bó ti jẹ́ náà. ó dé gbèsè bàbá jọ mi lójú èmi kò sọ̀rọ̀ ní mo kò sọ̀rọ̀ ní pé kó o wá kúṣẹ́ owó ẹ ní mi ní kó o lọ tẹ́ndì tó lọ lọ mi ò ní o lọ ṣáájú òun ṣàgbọ́n owó ìtìpọ̀ jù mo ló ti owó òjijì tó lọ lọ. bàbá jọ mi lójú. ọ̀ ń sùn ni bóyá ọ̀ ń sùn ọ̀ ń sùn látàárọ̀. ẹ gbà mí dókítà bàbá jọ mi lójú ẹ gbà mo dárò ayé tẹnu ayé dínú wọn wẹkẹ rẹpẹtẹ orí mi dákun dábọ̀ kó má gbà pọdé kí má ṣe ṣiṣẹ́ kí má ṣe mọ̀yà kí má ṣe ṣiṣẹ́ àní kí má ṣe mọ̀yà. ẹni jíǹsì kò tó ó ń kẹ́ni tó ń bọ̀ lọ́gbọ́n ajáfojú di ẹgbọ́n ló jẹ́ kó dẹ̀wù mọ́ lára orí mi jọ̀wọ́ o àní kí má ṣe mọ̀yà kí má ṣe ṣiṣẹ́ àní kí má ṣe mọ̀yà. sáré owó kọjá kádàrá o kò wá tán bí àbámọ̀ ló máa ń gbẹ̀yìn aṣebi o kò wá tán bí àṣegbé kan ò sí àṣepamọ́ ló wà o kò wá tán bí. ayé tẹnu ayé dínú wọn wẹkẹ rẹpẹtẹ orí mi dákun dábọ̀ kó má gbà pọ̀dé kí má ṣe ṣiṣẹ́ kí má ṣe mọ̀yà kí má ṣe ṣiṣẹ́ àní kí má ṣe mọ̀yà. o lè dúró ní sùúrù lérè ó mọ̀ lọ́hún dọ́lọ́hún ṣògo òjìyà olóògbọ́n ta ni tíṣà tó kọ́ ẹ ó bẹ́ fọ́nà bàtà ó yọ bẹ́ẹ̀ tí tán ṣómi lóhùn kúrì sáré owó kọjá kádàrá o kò wá tán bí àbámọ̀ ló máa ń gbẹ̀yìn aṣebi o kò wá tán bí àṣegbé kan ò sí àṣepamọ́ ló wà o kò wá tán bí kò wá tán o. ayé tẹnu ayé dínú wọn wẹkẹ rẹpẹtẹ orí mi dákun dábọ̀ kó má gbà pọ̀dé kí má ṣe ṣiṣẹ́ kí má ṣe mọ̀yà kí má ṣe ṣiṣẹ́ àní kí má ṣe mọ̀yà. ayé tẹnu ayé dínú wọn wẹkẹ rẹpẹtẹ orí mi dákun dábọ̀ kó má gbà pọ̀dé kí má ṣe ṣiṣẹ́ kí má ṣe mọ̀yà kí má ṣe ṣiṣẹ́ àní kí má ṣe mọ̀yà.